wà lásàbàrí ìlú wo làpáta ò sí nílẹ̀ Yorùbá tó lè jẹ́ pé tẹ́ bá ṣe pé àwọn irúnmọlẹ̀ wa tí wọ́n fi àmì ìyanu síbi àpáta yẹn anything tẹ́ bá béèrè lọ́wọ́ àmì ìyanu bẹ́ẹ̀ ẹ wá lọ ń wo àpáta ẹwà àpáta táwọn bọ́dà wa àwọn ìyá wa tó lọ ń pọ́n ní Saudi ṣe àmì pé yẹn ní ọpọlọ tó sì wà ń bíbà yìí ẹ wá kó owó tí yín jọ ẹ lọ fi tẹ bàálù létí ẹ gba Saudi lọ ẹ wá lọ ń pọ́n àpáta kan gùn nǹkan ti ṣèràn Yorùbá o nǹkan ti ṣe wá gan bẹ́ẹ̀ làwọn kan sì wà bí tí wọ́n ń tẹ̀lé jọ owó tó fẹ́ kó lọ fún Saudi síbí àpáta tẹ́ fẹ́ lọ gùn náà nìyí èyí tí ó dẹ̀ kú náà yóò kú síbẹ̀ tí wọ́n táwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ò lè rójú orí rẹ̀ ẹ wá ń kówó tiyín ẹ fi ń build Saudi Arabia every year in the next 500 years ìyà ò lè jẹ àwọn ọmọ Saudi pẹ̀lú owó tí wọ́n ti rí lára àwọn adúláwọ̀ lọ́wọ́ yìí ẹ jí ká ronú ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe wọ́n ní a lè fipá mẹ́sìn lọ sódò ni a lè fipá fún un lómi mọ́ ẹ̀yin náà ẹ wo àpáta tẹ́ lọ ń pọ́n ẹ wo wàhálà tẹ́ lọ ń kóra yín sí ẹnì kí o gbéṣẹ́ fún yín ẹ̀yin lẹ kóra yín sínú wàhálà yé tẹ́ bá dé Saudi ẹ̀ lè rálùjọ náà wọ̀ káyé àlùjọ náà táyé Saudi kó bàjẹ́ ẹ̀yin aláìlọ́pọlọ ẹ̀yin wá kówó tí 7 million 10 million ẹ̀ kó lọ fún wọn Saudi ẹ bá lọ kún àpáta àpáta ń bẹ ní òkè àsábàrí tẹ́ bá dé bẹ́ẹ̀ àmì ìyanu bẹ́ẹ̀ ẹ lọ òkè Olúmọ àmì ìyanu bẹ́ẹ̀ ẹ lọ sí wọ́n pe ìlú kan náà ní Ìsẹ́yìn Ìràwọ̀ oríṣiríṣi àwọn àpáta ló wà ń bẹ ibi kọ́dẹ̀ ń bẹ tẹ́ bá pe orúkọ ẹni tó wà níbi àpáta yẹn ẹnìyẹn máa dá yín lóhùn báyìí àwọn àmì ìyanu nìyẹn àpáta oríṣiríṣi tí àmì ìyanu tí iṣẹ́ ọwọ́ àwọn bàbá wa tó wà ń bẹ ẹ lọ bẹ̀ kẹ́ lọ ké pe àwọn alálẹ̀ yín ẹ wá lọ ń ké pe àwọn alálẹ̀ Saudi tí wọ́n gbọ́ èdè yín wọn ò mọ̀ yẹn yín wọn ò mọ̀ ìran yín rí wọn ò bá yín tọ́ nídìílé ìyá àti ìdílé bàbá ẹ̀yin lẹ́kọ̀ọ́ mọ̀mọ́ kóra yín lẹ́rú fún wọn ẹ wá lọ sùn lábẹ́ àpáta èyí tẹ́jọ́ bá sájẹ́nu yín bíbà yìí ayé ẹ bàjẹ́ ni àbí ìta kèké Saudi bá ta ẹ lè rí oògùn oró rẹ̀ tẹ́ bá délẹ̀ Yorùbá ẹ̀yin aláìlọ́pọlọ 2025 la tún fẹ́ wọ̀ yìí kọ́lọ́run ọbẹ̀ lẹ́dùnmarè kó sọ wa dìgbà náà ẹ̀yin olóorun ẹ tún kówó yẹn tún kó lọ Saudi èyí tí ó ṣòfò ẹ̀mí yóò ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ èyí tí ó gba ìsàn wálé ó máa gba ìsàn wálé èyí tó dẹ̀ gbé ààbò ara wálé náà á gbé ààbò ara wálé sẹ́yìn lẹ́ wá ń ṣera yín ni àbí Saudi ní ṣe yín ẹ̀yin náà bèèrè ayín léèrè ẹwà pátá tẹ́lọ̀ ń kóra yín sí láì sẹ̀ràn konú gbó ẹ̀wà lọ ń kún àpáta ìlú kan kí lẹ́ ń wá kiri kí ló ń joyin lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀lẹ̀ ojú ti là kẹ́yìn náà lajú kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe owó tẹ́ ń kó lọ Saudi every year you can use it to do better thing in your land in your community in your environment ẹ̀yẹ kówó yín lọ Saudi mọ́ àwọn ọmọ wa kéékèèké tá ń bí yìí kò síbi kankan tó lè ṣeré ládùúgbò fowó yẹn ṣe nǹkan yẹn fún wọn wípé àwọn ọmọ tẹ́ máa ń lọ sí skul nírọ̀lẹ́ wọn máa ń dé níbo náà lè ṣeré nínú àdúgbò tó lè play ball tó lè ṣe jangirọ́fà tó lè ṣe olóńkoro yọ̀mí tẹ̀rẹ̀ rẹ̀ gbogbo nǹkan yẹn build ẹ̀ fún wọn wá ń kó owó yẹn ń kó lọ fún wọn Saudi àwa ò rẹ́dí láti build ọjọ́ ọ̀la tiwa ṣé lèyí make sense ẹ̀yin kan náà wá ń kóra yín kiri ẹ pera yín láàfáà lóko lódò níròrí ẹ wá ń gbé Saudi ẹ ń gbé lórí àwọn baba ńlá baba wa àṣírí wa ti tú báyìí Muhammadu dẹ́n torí rẹ̀ bá àwọn baba wa lórúkọ jẹ́ ó bókun sùn ọjà ilẹ̀ alọ́kọ́nà kígbe sẹ́ẹ̀tì àwọn níní sẹ́ẹ̀tì àwọn múfó lóṣòko ọbẹ̀ sì sùn ọba azani sùn ìwà burúkú wo bọ̀bọ̀ yóò wù ìwà burúkú wo ni ògbélé ayé wù láti bí oṣù mẹ́fà ń sìn à ń bèèrè lọ́wọ́ yín pé kẹ́ jáde síta dáadáa tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe rí sọ ẹ wá sọ pé ìfẹ́ mọ́ tún mọ́ bá àwọn bàbá wa àwọn bàbá yìí ìjẹta àwọn bàbá yìí àná kò sí wọn tí wọn ti sọ nípa ilẹ̀ Yorùbá kò sọ̀rọ̀ lẹ́yìn gbogbo yín mọ́ lẹ́yìn kẹ́ lọ kọ́ṣẹ́ kẹ́ wá nǹkan gidi ṣe nílùú kẹ́ yé rojọ́ kiri bí olórí ibú mọ́ gbogbo wa tẹ́ wọ́n bí báyìí pátápátá níṣẹ́ tá à ń ṣe kò sí ẹni tí ò níṣẹ́ nú wa àkókò wa nú àkókò wọn bá tó bá kù tá a fi sùn ibẹ̀ láti tẹ́kì wọn bá láfi labrate àwọn ìran wa pé kí wọ́n kúrò lóko ẹrú àràbù síbi torí àpáta lẹ́bi sí ìsìlámù níyì ẹ máa lọ kún àpáta ẹ máa jókòó lórí àpáta ẹ máa gba atẹ́gùn ibẹ̀ lómi ò kú sínú yín tí gbogbo eléyìí ò tó rònú fún yín èèyàn 1300 ló kú ní yíyẹ yìí sí Saudi torí pé ń lo àjì àwọn black wa black brother black sister
àwọn náà pọ̀ jù nínú wọn so gbéléyàn wá tó ọgbọ́n fún yín ni so ẹ jí ká ronú owó tá à ń kó lọ Saudi every year we can use it to support our community láti support ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ká ṣe ibi tí wọ́n ti lè ṣeré fún wọn níbi táwa náà ti lè gbatẹ́gùn tá a lè gbafẹ́ ilé ayé ìyá wáyé wá jayé ni o wọ́n tó bá wáyé láti wá sin Allah oníyì láti kó lọ Saudi so ilẹ̀ Yorùbá wa wọn ò mú ẹnìkankan ní by force pé kó wá ṣe Ṣàngó àbí kó ṣe Ifá àbí kó ṣe Ògún wọn ò mú anybody by force tó bá ń ẹni tí ò bá ń ẹ o lè gbélẹ̀ Yorùbá láìsí anything àwọn ni wọ́n ń pè ní free thinker àwọn yẹn ò lẹ́sìn wọn ní kankan wọ́n kọ́ wà ní ayé ni tó bá kú tó bá wù yín kẹ́ sí wọn tó bá wù yín kẹ́ má sí wọn tó bá jẹrà yín náà wọ́n á fóun pa yín ládùúgbò mi ò kó kọ́nẹ́rà nu yín so àwọn yẹn náà pè ní free thinker wọn ọ̀rọ̀ ẹ̀ ń ṣẹ́ wọn ń kírun wọn ń gbégún wọn ń lọ ṣọ́ọ̀ṣì ìrònú wọn ni pé kò sí nǹkan kan tí ń jáyé kò sí nǹkan tó ń jẹ́ Allah kò sí nǹkan tó ń jẹ́ God wọ́n wálé ayé tí wọ́n wá lòsẹ̀mí ayé wọn ni wọ́n á padà tó bá bí wọ́n pé ta ló bí wọn ta ló dá wọn wọ́n á ní ìyá àwọn àti bàbá àwọn ló dá àwọn èèyàn ti ronú fáà gan nínú ayé ẹ̀yin wá jókòó síbi sàlámù alékún wàrámọ́túláì sàlámù alékún wàrámọ́tú ẹ̀yin dìdìrín aláìlọ́pọlọ àṣẹ ẹ̀gbọ́n lákàí jìnnà sí láwùsá fi lọ wọ́n bọ̀ wọ́n ní báàbù àǹkàlì ní lákàí bó ti lè kó kéré tó aláàánẹ̀ tó wá sọ̀pọ́ọ̀tì torí pé wọ́n ní àwọn onígbọ̀wọ́ táwọn ò bá gbá onígbọ̀wọ́ àwa àti àwa aya aláàánẹ̀ tún lọ òun náà túbọ̀ tún ní àǹfààní àtàkìlú náà ó ní ẹ̀ ti ṣe lákàí kí ló tọ́pọ̀ lọ tí yín fi yòrò ẹ mọ̀ wá ẹ̀ ń kírun láàárọ̀ ẹ̀ ń kírun lọ́sàn-án lóru aláyé bàjẹ́ ni yín ni àwẹ̀ òde ẹ̀ tún gbàwẹ̀ náà kí ló ṣe yín wọ́n ṣépè fún yín ni ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe ọpọlọ tí Elédùmarè fún wa yìí ó ti wà ní setting báyìí wọ́n ní wàá rórí nǹkan tó lè ṣe tó máa fi wúlò fún ọjọ́ ayé ẹ̀ àtọjọ́ ayé àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ bẹ̀rẹ̀ bá jókòó sí sàlámù àlékún wàrámọ́túmùláì dey play níbẹ̀ ni gbogbo ìrẹ́dìrẹ́ rẹ̀ wọ́n á tó sí ni ọmọ wa tọrọ owó lọ́dọ̀ Oríyọmí Àmùsátì àwọn ọmọ táwa náà ń bí ìyẹ́ tọrọ owó lọ́wọ́ wọn tẹ̀ bá lọ wá nǹkan ṣe so mọ̀ṣẹ̀ làbọ̀ rẹ̀ làbọ̀ yọ ẹ̀ làbọ̀ yẹ bọ́ ṣiṣẹ́. Ogbó atọ́ àsúre ìwòrò fún ẹkú ẹni sọ. ọmọ àṣọlẹ̀ kọ́kọ́ fún wa ní ìkọlálẹ̀ yìí o. ọba àṣọlá là ń bá bàbá yìí ti sùn tí ẹ má lọ sùn díẹ̀ ìtẹ̀sùn látàárọ̀. ààrẹ òyà ṣé ò lè yíwọ ẹni ló sẹ́ni oúnjẹ sẹ́ni oúnjẹ tó fẹ́ parí ní abẹ́nu wo ló yẹn. bàbá èmi ò sẹ́ni owó sí ẹ̀yin bílọ́níà ẹ̀bọ́lọ́ mọ́jẹ rí. èmi tẹ́ pé ó yà wọ́n wà láti gẹ̀ta tí mi ì tí sùn tí mo bá yín bọ̀ tí mo bá yín bà náà. èmi kọ́ mọ́ ń wò náà ni pé kì í sùn ni. bàbá ń bẹ àlá. àwọn àbáwọlé alúwà nìyẹn o. ìyá lọ àmọ́ láti gẹ̀ta. alágbàdúrà o. èmi tẹ́ pé tí máa sùn lọ ń bèbè lọ́wọ́ èkó máa sùn lọ máa tún jí báyìí bẹ́ẹ̀ máa tún kí máa tún sùn lọ. máa jí ẹgbẹ́ mi. ọba àṣọ láṣẹ ti sùn ni. ms bá wa ṣí àdìsí ká gbádìsí ká mo ń bọ̀ ẹ fún mi ní few minutes. ok ẹ ṣe kí ayé ká ṣí àdìsí yẹn. kí ló ẹ jẹ́ kọ́ bàṣọ máa ṣí lọ́nà ọ̀hún. ok ọba àṣọlá wọn náà gbàgbọ́ pàṣẹ àti ní ṣíṣí lẹ̀ ni ok tí ọba àṣọlá bá lè ṣí adfẹ́ ṣíṣà yìí Buhari 5685. ọba àṣọlá bí jòsè ilé ìgbésẹ̀ fẹ́ máa ṣí bí jòsè náà lè ṣí ẹ̀ ni. jẹ̀jẹ̀ bá jẹ́ pọ̀ sí kò sí wàhálà. èyí náà kọ́ ṣì máa ṣí nọ́ọ̀bù nǹkan tó kọ́ máa tó ń gbogbo lé nípa ẹ jẹ́ ká máa lò láàkáyọ̀ ọmọdé fọ́nà bẹ̀yẹn jọ ibi tó máa fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ni kó máa ṣọ́ ẹ má jẹ́ ká máa kó láyé wa ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo lé ni mo sọ fún mi kò ṣe nìkan gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa ibi tá a bá dúró sí ẹ jẹ́ ká mẹ́ta bá tó ká mọ̀ ọ̀rọ̀ wa ká dẹ̀mẹ́ tó ju wa lọ ká mọ̀ ẹni tí ò tó wa gbogbo ẹni tí wàá sí pé kò tó yín làákàyè ẹ jẹ́ wa bá ti wọn lọ àwọn tí làákàyè wọn bá kúrú lórí gbogbo ẹni tó bá wà láyé tó bá sì ń ṣerú ẹ̀sìn burúkú yẹn ẹ mọ̀ pé wèrè ẹ kọjá Yaba àrùn náà máa gbé lọ Yaba yẹn ti dájú fún wọn àrùn ilé wọn yẹ kó gbé wọn lọ straight. tí àfa àṣọlá tó dé ọba àṣọlá tó dé àti ms ó dàpọ̀ alálejò lókè ẹ lè ṣí máìkì àlejò alálàájì kan lókè. alájì àbọ̀tọ̀. ìtumọ̀ àlejò ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ṣe alájì òsì lórúkọ ẹ.
àlejò ni wọ́n so mo fẹ́ pè ní lárúbáwá ni àlejò ló jẹ́. ok jọkọ yín náà lọ lé kéwù lábáwá àlejò ní nàbí. kí ni túmọ̀ aláàjì. náà mo bí aláàjì ṣé aláàjì lábáwá rẹ ní ìtumọ̀ àlejò. tó bá sọ pé àlejò kí ni ìtumọ̀ ẹ̀ ní lárúbáwá kò ń ṣàlàjì ni. kí ni ìtumọ̀ aláàjì kí ni ìtumọ̀ aláàjì kí ni ìtumọ̀ aláàjì ẹ̀ lè sọ náà. Ọlọ́run àjòjì abálejò àbí. Ọlọ́run ẹgbọ́n sókè afẹ́ ka ta tó tẹ̀síwájú ẹgbọ́n sókè. kí ló dé tí mọdúrétọ̀ yọ wọn. ms tẹ̀síwájú jẹ́ àkàlọ mọdúrétọ̀ ẹ̀ máa tọ́ba ní kẹyọ yẹn ẹ má yọ wọn. ní ọ̀rọ̀ náà fọ́ nísì wọn so wọ́n lè rẹ́rìn ẹ tẹ̀síwájú ms. ṣé kí n kà á gbà tẹ́mẹ̀sì ò tí dé. ẹ jẹ́ kó di ẹnu sùúrù. ẹ kó sábẹ́ tírélà ní ariwo yìí pọ̀. Ọba Àsọ̀lá ẹ bá wa gbóhùn sókè. mo ṣe bá fẹ́ ka àdìsí yẹn náà ni. ẹ lè sọ̀rọ̀ kan tó dé ms ò tí dé so mufti wa dẹ̀ láì kó tí wọ́n ti mọ̀ wá ara wọn àtàwọn atọ́kùn wọn. ẹ lè kí ọ̀rọ̀ dẹ́fẹ́ gba àwọn èèyàn nílé lóko. èyí tá a fẹ́ sọ lélẹ́rí kó náà ní pé ká má jẹ́ kó sú wa ká dẹ̀ má jẹ́ kí ó rẹ̀ wá gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wípé ibi tá a dé àlá ló máa give up o so níbi tá a dé dúró nìsín ojú agbami la wà so kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí dandan àwọn náà ló máa rẹ̀ so àwa náà là ní dúró tá a sì tún máa continue lọ so látara bẹ́ẹ̀ náà mo dúpẹ́ mo kí gbogbo àwọn tí wọ́n ṣe nǹkan sí mi nípa ọ̀rọ̀ fóònù Elédùmarè yóò máa bá mi kún gbogbo yín lọ́wọ́ so àṣírí ẹnìkọ̀ọ̀kan wa àṣírí wo sì ní tú so Ọlọ́run yóò sì máa ṣàlékún dáadáa rẹ̀ fún gbogbo wa so nínú ọ̀rọ̀ tí ó lọ lénìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé níbi tá a dé òun náà ni Islam àti nípa program yìí nípa ẹ̀sìn Islam. ta ni sọ̀rọ̀. ẹ kalẹ́. ẹ sì ní sùúrù ẹ sáré gbìyànjú kan sọ̀rọ̀ ni ẹ mú tù síbẹ̀ náà. Sunshine wà ń bẹ ṣá. Ẹ̀gbọ́n nǹkan ló ń bèrè pé ní. Ọba Àsọ̀lá yẹn máa sọ̀rọ̀ yìí lọ. Gẹ́gẹ́ bí àwọn ètò tá à ń ṣe á ti rí wípé níbi tí nǹkan ti dé nìsín á ti rí wípé àfi adití nìkan ni yóò mọ̀ wípé kò sí nǹkan kan tí ń lọ ní ó sọ pé kò sí nǹkan tí ń lọ kíní tá à ń wí ti kálé ó ti ká oko so adẹ̀ tí ń jẹ́ kó máa yé wọn wípé ẹni tí wọ́n pè ní Islam yẹn kò sọ̀rọ̀ níbẹ̀ so èèyàn wá ń bí ẹni tí wọ́n pè ní prophet fún wa ẹni tí wọ́n fi poison ni wọ́n fi yanjú ẹ̀ so èdè kò tó tilẹ̀ ní ká sọ ẹjọ́ ẹ bá wa tẹ F1 so májèlé ni wọ́n fi yanjú ẹ̀ so má ṣe fi májèlé yanjú ẹ̀ ẹni tó fi májèlé yanjú ẹ̀ ó ń sọ̀rọ̀ pé báwo ni òun ṣe po májèlé yẹn tó sì mọ̀ pé òun po májèlé tó dẹ̀ ń gba wáàyí wa tó dẹ̀ ń rí prophet tí wọ́n rí ìwọ ń lò ń rí Jìbìrìlù kí ló dé Jìbìrìlù ó mọ̀ wípé òun fẹ́ po poison fún ẹ tó fẹ́ po májèlé fún ọ
so ọjọ́ nǹkan tó wà lélẹ̀ tó jẹ́ sí pé ó ti ń jọ́ ọmọ yìí wá wípé wọ́n fọ́ọ̀mù rẹ̀ wá ni so ẹni tó bá dẹ̀ ti gbàgbé ancestor rẹ̀ so àpò ìyà ni ló sọkọ́ so a dúpẹ́ pé àwa tètè padà wálé tí ò tí jìnnà jù so kò ní sú wa kò sí ní rẹ̀ wá náà aláàánà sí ni. ó máa give up. sọ ẹ máa bẹ́tò lọ bá ní. ẹ ṣe gan ọba àṣọlá edmar á wà pẹ̀lú yín ewé a máa jẹ́ àṣà máa jẹ́ o. bí ọba àṣọlá ti sọ yẹn tá a bá ti ka bí ta fẹ́ ka ìtàn a máa kà tọ́ra lè lẹ́lòmí tí ó mọ̀ pé májèlé ló pa Muhammadu mo máa gbé bẹ̀ jáde àálẹ́ kà ẹ ṣe. sẹ́mẹ̀sì ti dé ni. Mr. Sunshine lè gbóhùn sókè tí ms tó dé. All right. Hello. Yeah. Ṣé kí ni àlejò wa wí? Mi ò sí bí tẹ́lẹ̀ mo ṣe dé yìí. àlejò sọ̀rọ̀. mo fẹ́ bèrè nípa ẹ̀sìn Islam. So nígbà tí ẹ̀kọ́ ń dán dàg ó ní mo kò ń ṣe mùsùlùmí ò sínú ẹ̀sìn. Ó ní wáyé tí mùsùlùmí ò ṣe sínú ẹ̀sìn. Ó ní Christian ni Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. Mo ní wáyé tó fi rí bẹ́ẹ̀. ní muslim lẹ́yìn àbí christian. ọ̀dà pé sansan ọmọ ibi tó wá. tí muslim lẹ́yìn àbí christian. So Muslim lèmi so mo tún á join Christian like be 3 years ago so ìgbà tó wá ń kó tiẹ̀ fún mi sìn ọ̀rẹ́ mi kan ló invite mi sí program yìí tó wá ń sọ fún mi sìn mo ní kò possible pé mi lè ní sport pé bí a Christian or non-Muslim pé kó bá misguide pé Muslim wà Christian wà ó wá ní Muslim ò sínú ẹ̀sìn Islam. ẹ̀sìn wo lẹ́yìn ṣe báyìí. Christian sà. ẹ máa lọ díù pẹ̀lú christian yín ẹ̀yin lẹ mọ ohun tẹ́ rí tí islam tó bí yín síbẹ̀ tí ò fi wù yín mọ́ tẹ̀bi join christian. mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn Islam gangan. kí lẹ fẹ́ mọ̀ nípa ẹ̀sìn tẹ́ ti kúrò mẹ́bí 3 years tí tó bá pè yín. akọbi ẹwọn ọdún ṣẹlẹ̀ lélẹ̀ mùsùlùmù ni wọn ẹni sùúrù nǹkan tó fẹ́ mọ̀ wọn kàn fẹ́ pẹgbẹ sọ ni ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀sìn Islam àbí. bẹ́ẹ̀ni sà. ẹgbẹ́ni súnmọ́ máìkì dáadáa àgbọ̀ yín nǹkan tó fẹ́ sọ ni àkànbí ẹ̀fẹ́ ti mọ àwọn kọ́sọ́mà báyìí. torí àwọn tó ń wò wá ní kó máa wò pé bóyá pé kìrìsìtẹ́nì ni ó fẹ́ ba islam jẹ́ so nǹkan tó rí náà fi kúrò nínú islam ó ti yá wọn náà láti rẹ̀ náà pé islam kì í ṣẹ̀sìn tó dá pé ẹ̀sìn ni ẹ̀ ní kúrò ń bẹ̀ kẹ́ lọ join kìrìsìtẹ́nì so nǹkan tẹ́mi fẹ́ fi yé wọn nìyẹn. kí ni pé mo ṣì ń jẹ́ orúkọ yẹn náà ni. orúkọ ò má tà àwọn ọmọ sí báyọ̀ ọmọ àràbù ní yín ni so wọn kò bóyá Somalia ní àbáwọn àràbù tó kó lẹ́rú wálẹ̀ Yorùbá bí àwọn Haúsá. kí lẹ wá fẹ́ mọ̀ nípa ìsìlámù ẹ béèrè question tẹ fẹ́ béèrè kí lẹ fẹ́ mọ̀ kí ni nǹkan tẹ gbọ́ tẹ fẹ́ confam. wọ́n ní Mohammed pé ó máa ń bá ọmọ kékeré sùn pé mo á ní kí n béèrè pé ṣé lóòótọ́ ni. ẹ ṣe báyìí ẹ má bínú kọ́ ló ṣẹlẹ̀ ní pé gbogbo ilé ẹ má bínú a máa dá wọn lóhùn lè distract wa kankan ìṣẹ́jú mélòó máa fi dá wọn lóhùn nǹkan tẹ bá fẹ́ mọ̀ ẹ lè sọ wọn máa dá yín lóhùn ṣẹ́gbọ́ ẹ tẹ̀síwájú nǹkan tẹ bá fẹ́ mọ̀ pàtó ẹ sọ nǹkan náà a máa dá yín lóhùn táà tó tẹ̀síwájú. bí ọba ṣọlá lè dá wọn lóhùn wọ́n ní ṣé lóòótọ́ ni ẹ lè dá wọn lóhùn táà tó gbọ́ wọn kọ́lá fẹ́ kà síta ẹ jọ. Mr. Sunshine tá a máa waste time ẹni tí sọ pé Christian lòun ó dẹ̀ ti mọ̀ pé Islam ò dáa so bẹ́ẹ̀ ṣe rí somebody sọ pé Islam ò dáa ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí bọ́ẹ̀ sọ pé Muhammadu ó bọ́mọ kékeré sùn bẹ́ẹ̀ náà ló ṣe rí so kò sí rọ́ńbẹ̀ tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ anything tẹ́ bá fẹ́ mọ̀ ẹ̀ ní láti wá sókè nítorí yẹn ẹ dúró sí comment section kẹ́ máa gbọ́ wa àwọn àáfàá ni àárísí tí wọ́n fẹ́ dìbọ́ǹkì nǹkan tá a sọ tó máa sọ pé nǹkan tá a sọ yẹn pé bẹ́ẹ̀ kan ló ṣe rí báà kan ló ṣe rí ṣé ó ti yé yín so gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa Islam yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí kò kí ń ṣẹ̀sìn rádaràda ni wọ́n fẹ́ pa wá wọ́n fẹ́ jẹ wá àrùn kí wọ́n gbalẹ̀ wa yẹn àwọn Fúlàní ni so bóyá jẹ́ nìyẹn. so láfikún Muhammad tó máa ṣe 9 sọm
ṣe ti gbọ́ báyẹn Muhammad máa ń bá gbogbo àwọn ìyàwó rẹ̀ sùn lálẹ́ ẹjọ́ kan kílẹ̀ tó mọ́. Èèyàn kan wà níbí ilé ọ̀kan tí mo fẹ́ gbé wá sókè mo jí sọ fún pé ènìyàn ní ẹjọ́ yín moderator ẹ kàn lè mute ẹ má block anybody. Mo sọ fún pé kò ní pé ó ń ṣépè ó yẹ kó máa bọ̀ lókè ní Albayan ló dà pé ó ti wá rí náà. Albayan ẹ máa bọ̀ lókè. Ibi Albayan yẹ̀yìn náà máa ti mọ̀ pé Allah yín ẹ̀rí nígbà tẹ́ ṣépè ẹ tó fi ń ṣàlà sí ẹ ti mọ̀ pé Allah ò wúlò nǹkan bí kí nǹkan bàjẹ́ ibẹ̀ làlá máa ń wà. Allah ò lè ṣe nǹkan kan ẹ kàn gbogbo ìtẹ́yìn ṣe yẹn you are just wasting your time. Allah ò lè ṣe anything ó useless ṣe get ó useless. Ó wà nù kaba ẹ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà nù kaba. ẹ tẹ̀síwájú o ẹ bá ti ṣe ṣé kí n ka àdìsí ni. Bẹ́ẹ̀ ní dábàá ti kà á wá ka bí májèlé ṣe pa Muhammadu. Ó yá. Wọ́n ní bí Sahih Buhari 5685. But MS ẹ má bínú tó tẹ̀síwájú ó ní nǹkan tí ọba aṣọlá náà máa mọ àyà yẹn ó dàbí Quran bíi 26:107 tọ́tí ni wọ́n rán Muhammadu wá sáyé gẹ́gẹ́ bí àánú. So káwá wò pé ẹni tí wọ́n rán wá tó jẹ́ àánú ṣó yẹ kó lè ṣe nǹkan tó ṣe ń bí báyìí. ok bó ṣe bẹ́ẹ̀ ni torí ní bíbá yín sìn ó mú yàn tó mú ẹni yẹn wá bu ọmú màálù ẹ̀ bí ọmọ ràkúnmí ẹ̀ ni ẹni yẹn wá gba omi lẹ́nu ọmọ ràkúnmí Muhammadu bí ó lẹ́ni yẹn rèdì bóun náà ṣe máa lọ ń rèdì bí jíjí ló túmọ̀ sí. ó wá mú ẹni yẹn ó gé ọwọ́ ẹ̀ ó gé ẹsẹ̀ ó tún yọ ojú ẹ̀ jábọ́. Kùránì dẹ̀ sọ pé wọ́n rán Muhammadu wá sí ayé gẹ́gẹ́ bí aláàánú àánú fún ayé ìyẹn nílùú Saudi. So ibẹ̀ la fẹ́ káwọn èèyàn wò jáde àánú wo ni Muhammadu ní kábẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ta tó lọ bí tí. olóyè kò kí n ṣe lè nìkan Allah fún ara ẹ̀ tó máa ń sọ pé òun the most merciful the most compassionate. Ǹjẹ́ Allah wà merciful ìjọ wà compassionate. Ẹni tó bá láàánú o kò ní sọ pé tẹ bá mú àwọn kan kẹ́ ẹ pa wọ́n. So ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé gbogbo kí ni. kẹ́mẹ̀sì tiẹ̀ tún lọ bí báyìí ó ní àdìtì kan lè mú yẹn náà jáde. Allah lẹ́ni tí ó bá dẹ́ṣẹ̀ òun máa parẹ́ nú ayé òun wá fi ẹni tó dẹ́ṣẹ̀ tó tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ òun á fi rọ́pò ẹ̀. So Allah àti Muhammadu àwọn méjì jọ mú igbó tó ní Colorado nú wọn kàn sọ kàtìkàtì. Quran 21:109 mo bọ̀ Quran mo bọ̀. So ẹ yẹ ká àdìtì yìí ẹ̀yin èèyàn ó ní narrated Anas ń ṣàlàyé pé some people were sick. Àwọn kan wọ́n rẹ̀ wọ́n. And they said. Wọ́n wá wípé. Oh Allah messenger. Muhammadu òjíṣẹ́ Allah. Give us shelter and food. Wọ́n wá dáàbòbò wá kó dẹ̀ fún wa lóúnjẹ bí kò gbà wá láàyè ibi tó lè gbé. So when they became healthy, they said. Ìgbà tí ara wọn yá wọn wípé. The weather of Medina is not suitable for us. Wọ́n ní ojú ọjọ́ bí bó ṣe rí Medina kò bá wọn lára mu. So he sent them to Al-Hara. Ó wá ní kí wọ́n máa lọ sí ìlú tí wọ́n pè ní Al-Hara. With some she camels of ease and said. Pẹ̀lú àwọn abo kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí ó ní kó máa kó lọ. And said. Ó wá wípé. Drink their milk. Ẹ máa mu ọmú wọn o. But when they became healthy. Nígbà tí ara wọn yá. They unalived the shepherd. Wọ́n pa àwọn ẹran yìí. Of the prophet. Tó jẹ́ ti Muhammadu. And drove away his camels. Wọ́n wá wa ìkan tó kù lọ, wọ́n ṣáà lọ. The prophet sent some people in their pursuit. Muhammadu ní káwọn kankan máa wá wọn lọ. Then he got their hands and feet caught. Muhammadu dẹ̀ gé ọwọ́ wọn, ó gé ẹsẹ̀ wọn. And their eyes were branded with heated pieces of iron. Muhammadu wá mú irin yẹn ti di ẹ̀ṣẹ́ iná tó pọ́n gan ó wá lẹ̀ mọ́ wọn lójú ó fi sojú wọn pa. I saw one of them licking the harp with his tongue till he died. Ìkànnù wọn fi àwọn ẹ̀ lálẹ́ ńlẹ̀ títí tó fi kú torí ó fi dé ojú wọn wá kọjú wọn sílẹ̀ ńlẹ̀ ni tó fi kú wọ́n jẹ̀rora kú ni. Ẹ wo Muhammadu tí wọ́n ní ó mú àánú wá sí ilé ayé wọn ní Saudi. Àánú dà lára Muhammadu. Ibi tó bá ti láàánú ẹ sọ. Ọ̀gá.
ọ̀gá bọ́ àwọn àfa wa wọ́n ń ka gbogbo kinní yìí fún wa wọ́n á sọ fún bá wá débì nsìn wọ́n á ní àdìsí tẹ ka yẹn dọ̀ọ́yì fún ni bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kò rí bẹ́ẹ̀ bákan ló ṣe rí bẹ́ẹ̀ kò dẹ̀ sí rọ́ńbẹ́ bí nǹkan yìí tí ò bá ṣẹlẹ̀ wọn kò ní ṣàkọsílẹ̀ fún bó ṣe rí gẹ́lẹ́ náà ṣe kọ́lẹ̀ kò dẹ̀ sí rọ́ńbẹ́ kò sí rọ́ńbẹ́ la ṣe ń sọ pé èèyàn ọmọ Yorùbá kò ń ṣe pé bóyá à ń tàbùkù Islam ẹ rí pé gbogbo nǹkan tá à ń sọ à ń kà á jáde àwọn nǹkan táwọn fi pamọ́ táwọn ò kà á jáde ni àwọn á lọ ka ibi tẹ́ ti máa gba 72 virgin ibi tó ti máa sọ pé ẹ máa mu wàrà tó máa ṣàn bí omi tẹ́ ẹ máa sún ìmọ̀ ní ẹ máa sún ìmọ̀ inú wàrà ibẹ̀ yẹ́ kẹ́ ti mọ̀ pé irọ́ ni àwọn ọbẹ̀ yẹn náà máa kà fún yín tẹ́ máa jẹ oríṣiríṣi èso àwọn nǹkan tẹ́ lè jẹ láyé ṣé ẹni tí ò tí ì kú rí ǹjẹ́ ó lè mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni kò lè mọ̀ nǹkan tó àwọn bàbá wa tó ń dẹ̀ sọ fún wa nílẹ̀ Yorùbá ni pé ayé lẹ̀san wà ká ṣe dáadáa síra wa tá a bá ṣe ìdàkejì ẹ̀ ayé náà láti máa kẹsàn ẹ̀ làwọn kan wá sọ pé irọ́ ẹ jìyà láyé ni o ìgbádùn yín wà lọ́run o torí pé wọ́n mọ̀ pé àwọn tàná tí wọ́n ti kú wọn ò lè wá sáyé wá sọ fún yín pé ẹ má dá wọn lóhùn irọ́ ló ń pa o wọn ò lè wá sáyé wọn ò lè sọ fún yín ọmọ bẹ́ẹ̀ lè mọ̀ wọ́n fẹ́ máa tàn yín wọ́n máa tàn yín wọ́n máa ní wọ́n kàn ń promise yín wọ́n kàn ń tàn yín wọ́n kàn ń parọ́ fún yín wọ́n kàn ń deceive yín lásán yẹn ẹ larí mọ́lẹ̀ kí ni kókó pé mo jẹ́ mùsùlùmí mo ń larí mọ́lẹ̀ mo ń gbàwẹ̀ gbogbo kókó ẹ̀ ní pé tó o bá dọ́rùn wọ́n á sọ fún yín pé ìgbádùn ẹ̀ ò sí láyé yìí o tó o bá dọ́rùn ló máa gbádùn bẹ́ẹ̀ kẹ̀ Ọlọ́run ò dá wa sáyé fún yàjẹ́ ayé gangan Ọlọ́run ní ká wá sáyé máa lọ sílé ayé ẹ lọ gbádùn ara yín ni torí ayé ìṣẹ́jú mélòó ni ká wá níwọ̀nba àgbàdá fẹ́ lò láyé ká gbádùn ara wa àdẹ́pà Kùránì ò sọ ibi tá a wà ibi tá a ti ń bọ̀ ń sọ fún yín pé tẹ bá kú ibì kan lẹ̀ ń lọ irọ́ ni ẹ̀yin ọmọ èèyàn wa tí ẹ ò bá kírun a ò sọ pé kẹ̀tì ẹ̀ wá ṣe nǹkan kan bọ́ ẹ fi Islam lẹ̀ torí ẹ̀sìn Islam kò ní jẹ́ kẹ́ ẹ ríra yín bí ọmọ Yorùbá a ò ní lè dáàbò bo tẹ́rítírì wa àwọn Fúlàní ń sìn wọ́n ń gbìyànjú láti gbalẹ̀ wa Islam dẹ̀ ló ń lò wọ́n dẹ̀ sọ pé mùsùlùmí lọ̀rẹ́ mùsùlùmí tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá òun ò mọ̀ pé Fúlàní kàn fẹ́ wá ṣọṣẹ́ ni ẹ wo ilẹ̀ Haúsá ẹ wo nǹkan tó sọ wọ́n dà ẹ wá wo àwọn èèyàn wa ẹ wo bọ́n wá ṣe ọkàn kéwu wọ́n ń lọlé kéwu wọ́n ń kírun gbogbo ẹ̀ náà kò sí kókó Ọlọ́run tí èèyàn bá pè Allah tẹ pè tí ò dá yín lóhùn tí lu yín ò torí ẹ̀ dá àwọn àrọ́mọdọ́mọ kí làwọn àrọ́mọdọ́mọ wá fẹ́ dé bá gan Kùránì táwọn bàbá wa kà táwa tún kà ṣé òun náà lẹ́yìn náà tún fẹ́ gbé fún ọmọ tó tún ń bọ̀ definitely ayé yẹn ò láyé ayé àwọn ọmọ tó ń bọ̀ náà ní sun wọn nìyẹn torí nǹkan táwọn tèṣí ṣe táyé wọn ò dáa òun náà lẹ́tún ní kan tún máa ṣe nǹkan táwọn bàbá wa tó jẹ́ tọ̀dọ̀ tiwa tán ṣe táyé fi yẹ wọ́n tán fi ráyé gbé ẹni ká filẹ̀ tẹ́ báyẹ̀ ti fi Islam lẹ̀ wọ́n á gborúkọ yín ẹ̀ ní jórúkọ ẹ wo àná program àná ẹ wo orúkọ àwọn èèyàn ẹlòmíì jẹ́ ọkàn ẹlòmíì jẹ́ nǹkan tó fi ń gé nǹkan ẹlòmíì jẹ́ nǹkan tó fi ń so nǹkan pọ̀ àwọn orúkọ rádaràda ẹ̀yin ò dẹ̀ mọ̀ ẹ wá fi orúkọ ti yín lẹ̀ orúkọ gidi tó jẹ́ identity yín orúkọ bí Akórèdé Ọláyẹmí Adéwálé Adékúnlé ẹ fa àwọn orúkọ tó wuyì ẹ filẹ̀ ẹ wá ń jórúkọ ẹrú ọmọ aládé láyé ń sọ fún yín pé ẹ ronú Islam kò wá láti wá tún wa ṣe ó wá bayé wa jẹ́ ni ó wá kọ ẹ̀yìn ra wa síra wa ká lè ṣera wa ń jàǹbá kí á kórìíra ara wa kẹ́ ẹ máa rẹ́ni tí ò bá kí ń ṣe mùsùlùmí as ẹ máa ní kèfèrí àwọn kinní kan ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé Allah bàbá wèrè ni torí pé Ọlọ́run ò lè sọ pé kó kórìíra ẹnìkan tí ò bá ti ṣe nǹkan kọ́lọ́run tó dá wa rárá ó ti mọ̀ nǹkan tá a fẹ́ lọ ṣe nílé ayé ẹ ò lè kúrò ní nǹkan tí pláàni yẹn ti wà ńlẹ̀ tẹ́yìn ò mọ̀
ibi tẹ́ ẹ máa dé nǹkan tẹ́ ẹ máa dà Ọlọ́run ti mọ̀ so Ọlọ́run ò tún wá lè sọ pé ẹni tí mo ti design life ẹ̀ pé kó rí báyìí ó yá ẹ̀yin yìí ó yá ẹ lọ pa wọ́n ẹ̀yin yìí ẹ hate wọn Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ibẹ̀ lẹ́yìn fún ayé máa ti máa mọ̀ pé ta ni Allah yìí gan tẹ́ ẹ bá padà sí history tẹ́ lọ mọ̀ Allah ní kẹ́ ẹ wá òun kẹ́ ẹ mọ òun ó ti jàre yín náà ó ní kẹ́ ẹ mọ òun kẹ́ ẹ tó sin òun tẹ́ ẹ bá ti rí gbogbo wa wèrè tó ń wù gbogbo àṣẹ tó ń pa ibẹ̀ lẹ́ máa ti rí ṣọlọ́run dẹ̀ ní kí ní ìṣá ẹ jẹ́ kí n lọ wo Allah yìí Ọlọ́run ò nójúbọ náà Allah nójúbọ nígbà tẹ́yìn ẹ̀yin bíi 500,000 àbí ẹ̀yin bíi 5 million tẹ́ ẹ sáku ilé kan ẹ sáku ilé yẹn ẹ wá ń forí balẹ̀ fún ilé yẹn ẹni tó bá yọrí sápọ̀ ọ̀tún á kọrí síbi tí ilé yẹn wà tó bá yọrí sápọ̀ òsì wá kọrí síbi tí ilé yẹn wà wọ́n wá ń sọ fún yín wípé nǹkan tẹ́ ẹ̀ ń jọ́sìn fún ó wà nínú ilé yẹn ẹ tún sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ ẹ gbé kínní yìí sí làákàyè náà ẹ sáku ibì kan gbogbo yín yípo ibẹ̀ yẹn ẹ wá ẹ dẹ̀ sọ pé gbogbo àjọ mọ̀ pé Ọlọ́run ibi gbogbo ló wà kò síbi mo gbé wà nù yàrá mi kò síbi tí mo bá sọ̀rọ̀ á gbọ́ kò síbi tí mo yójú sí tọ́lọ́run ò gbọ́ àmọ́ ẹ̀yin gbọ́dọ̀ kọrí síbì kan example kẹ́ wo bọ́n ṣe ń jọ́sìn ní Mẹ́kà wọ́n máa sáku ibẹ̀ yẹn wọ́n máa yípo ibẹ̀ yẹn bọ́ndẹ̀ ti ṣe ń ṣe kán tó bí mú ọmọjù náà nìyẹn wọ́n máa sáku ilé yẹn wọ́n máa kọrí ṣùgbọ́n wọ́n máa forí balẹ̀ fún ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Allah yẹn wà nù ibẹ̀ yẹn náà ẹ tún wá lọ wọnú Quran 106 onírọ̀bà azalibeti ẹ jọ́sìn fún Olúwa ilé yìí lè kàbá yìí this is common sense kò dìgbà tí a bá tó ṣe máa túṣu désàlẹ̀ kòkó yẹ kẹ́ ẹ mọ̀ pé Allah yìí ṣì gidi ni inú ilé yìí ló wà kò sí nǹkan tí èèyàn kan gbọ́dọ̀ sọ fún yín ó yẹ kẹ́ ẹ mọ̀ tó bá yẹ pé irọ́ là ń pa mọ́ Allah tẹ̀dí sọ pé Allah jẹ́ Ọlọ́run lóòótọ́ ó yẹ kí àwa náà ti rọ́wọ́ ẹ̀ náà ẹ sáku ilé yẹn ni everybody ń forí balẹ̀ fún wọ́n dẹ̀ sọ fún yín pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ilé yẹn kọ́ là ń sìn kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n kàn ní ká kàn máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ ẹ yẹ ká jára wa á lọ skul àwọn ọmọ Yorùbá lọ skul àgbọ̀n tó bá ń sọ pé àwọn tó lọ síléèwé ju ọmọ Yorùbá ni náà àwọn kan wá àwọn kan láti Middle East wọ́n wá ń dribble yín wọ́n wá ń finger brain yín wọ́n wá ń deceive yín wọ́n wá ń kọ́ ẹ̀ wọ́n ń kọjú ra yín wọ́n ní kẹ́ máa bára yín jà wọ́n sọ pé Ọlọ́run ẹni tó bá ti ṣe mùsùlùmí àgbọ́dọ̀ bá ṣe àgbọ́dọ̀ bá jẹun Ọlọ́run sọ pé kẹ́ máa gé ṣòkòtò yín Allah ní kẹ́ máa gé ṣòkòtò yín kó máa gé kò gbọ́dọ̀ kọjá orúnkún yín oríṣiríṣi Allah ní kẹ́ máa Ọlọ́run ò ní kẹ́ á febi para wa o torí kí ló ṣe dá oúnjẹ ẹ ṣe dáadáa síra yín ẹni tí ò bá ní ẹ fún ẹ jẹun náà àwọn kan ní ẹ̀yin máa gbààwẹ̀ for complete that 30 days ẹ dẹ̀ tí ń gbààwẹ̀ yín sìn yìí pẹ̀lú ẹ̀ náà nǹkan kan ṣẹlẹ̀ ìyá tún kúnyà fún yín yìí àwọn à ń sọ fún yín wípé ẹ máa lọ gbádùn láyé àmọ́ àwọn àfáà yín tó ń deceive yín tó ń gbowó lọ́wọ́ yín àwọn kọ́lé kiri náà àwọn ẹlòmíì ti ralẹ̀ rẹpẹtẹ tó náà fẹ́ fi kọ́ estate tá a máa gé ta fáwọn èèyàn àwọn ń gbádùn láyé wọ́n wá ń sọ fẹ́yìn followers pé ẹ má worry ẹ máa dín láti jìyà láyé ìgbádùn yín ọ̀run ni àmọ́ àwọn bàbá yín tó ti kú ṣe ẹ mọ̀ bí tán wà ẹ ò mọ̀ náà wọ́n sọ fún yín páyé máa parẹ́ ẹ dẹ̀ ń bímọ it's very simple tí ogun wa bá fẹ́ káyé parẹ́ simple ní marry ní bímọ ṣẹgẹt gbogbo wa bá ṣe wà gbogbo wa tá a kú akọ máa dàgbà tí gbogbo bá ti dàgbà gbogbo dẹ̀ máa kú ṣe hàn pé ayé ti parẹ́ nìyẹn kò ní séyàn kankan lórí ayé mọ́ so ẹ jẹ́ ká ayé á dẹ̀ parẹ́ àmọ́ ẹ̀ ń bímọ náà ṣáwọn ọmọ yín ò ní marry ṣáwọn ọmọ yín ò ní bímọ níjọ́ láyé fẹ́ parẹ́ everybody ló ní nǹkan tó wá ṣe láyé náà so gbogbo kíní yẹn irọ́ lásán ni ọ ẹ̀yin èèyàn ẹ jí irọ́ ni mo confam là ń sọ fún yín bì àwọn ò ní sọ fún yín tó bá sọ fún yín pé máa wọnà ẹ sọ fún wọn pé tí àwọn bá bímọ tọmọ wọn bá ṣe nǹkan tí ò dáa ǹjẹ́ wọ́n máa lé fẹ́kùn pàjẹ́ wọn ò lè lé ọmọ kì í lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́ ó ṣèwọ̀ Olódùmarè tó dá wa kò tún dá iná kankan síbi kankan tó fẹ́ fi jó wa àwọn mú kinní yẹn wá láti wá kó ẹ̀rù sí wa lọ́kàn láti máa fi deceive wa
wọ́n á ní access sí mind wa thinking wa wọ́n á lè máa fi direct wa nǹkan tó jẹ́ agbára fún wa gangan wọ́n ní ká gbé lẹ̀ wọ́n wá gbé rọlé wa lọ́wọ́ òfútù fẹ́ tẹ̀ wọ́n gbé lé wa lọ́wọ́ confam wọ́n ní ká jùlẹ̀ gbogbo àmọ́ pé confam a ní confam lọ́wọ́ náà ok nígbà tá a ní nǹkan tí a lè fi lé àwọn Fúlàní kúrò lóko táwọn kan wá dé tán sọ pé oko ìdẹ́ la máa gbin oúnjẹ tá a fẹ́ jẹ sí àwọn kan wá dé wá ní àwọn oògùn tẹ́ fi ń lé àwọn èèyàn kúrò lóko yìí ó tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa yìí ó tó ń jẹ́ ká máa jẹ́ Yorùbá wọ́n ní àwọn nǹkan yẹn ò dá ká lọ dànù ok fine àti dá kíní yẹn nù wọ́n wá gbéwèé lásán fún wa ẹjọ́ ìwé yẹn ń sìn nígbà táwọn Fúlàní lé wa kúrò lóko ṣé ìwé yẹn lè lé àwọn Fúlàní kúrò lóko nígbà tí ìwé yóò ti lè gbà wá kúrò nínú ìṣòro ó yẹ ká ti mọ̀ pé rọ́ ni náà nǹkan tí ò bá ti lè gbà wá kúrò nínú ìṣòro irọ́ ni wọ́n wá ní kẹ́lẹ́ máa gbàdúrà àdúrà fowó so ẹ̀yin èèyàn ẹ jí o irọ́ ni o kò sí iná kankan bí kankan kò sí heaven kankan bí kankan ẹ wá sáyé ẹ gba ayé náà ẹ ti máa kéré iṣẹ́ tẹ́ ẹ ṣe àtúnwá láyé ẹ̀san tó bá jẹ́ láyé tó wá ìwà àtún ayé wá wàá jẹ́ confam ni so gbọ́ pé iná kan ẹni bá sọ pé iná wà níbi kan ẹni kó kú sí it's very simple kó kú kó mu kó jẹ májèlé kó kú tó bá ti kú tó bá wá ti ń lọ tán tí bá ti fẹ́ sin kó lọ pẹ̀lú kámẹ́rà wọ́n á ti bá charge kámẹ́rà yẹn ó tàbí fóònù kó gbé dání kó lọ rìkọ́dù nǹkan tó ń ṣẹlẹ̀ tàbí wọ́n sọ pé ìyá wà nù sáré wọ́n máa jìyà nù sáré yẹn máa fẹ̀ ó máa ṣe kí ni irọ́ ni náà ṣe bẹ́ẹ̀ lọ skul ẹni tó bá ní bẹ́ẹ̀ ló ṣe rí kó àwọn bàbá ẹ̀ tó ti kú kán gbé kámẹ́rà síbẹ̀ náà kán dẹ̀ tanná sínú sáré ká máa wo bó ṣe ń jìyà irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. Ibo la tún lọ báyìí. Ẹ jẹ́ ká ibi tí májèlé ti pa yẹn ká wá tẹ̀síwájú lórí Quran 26 198 199. Mo kí gbogbo lé o mo ṣe làbọ̀rú mo ṣe làbọ̀ yẹn o. Bọ̀ yẹn ẹ káàbọ̀. Yes. lọ gbé kíní wá báyẹn kẹ ẹ lè máa attend sáwọn èèyàn wa kẹ máa bá wọn sọ̀rọ̀ lọ tó ogún kan máa dọ̀. ọ̀kadà ń bí jòsìn bí àbá ẹ̀kánọ́mì bá gbé Quran jáde tábàtàlá náà lè gbé Quran jáde tí ms tó dé. Quran wo ni. Quran 26 198. no ìkan tẹ́mẹ̀ sí sọ ni pé àwọn yẹn lè sọ̀rọ̀ sọ ẹni. ok ẹni tó fẹ́ sọ̀rọ̀ lè gbóhùn sókè ms tó dé ok. nǹkan tí mo ti dé nǹkan tí mo sọ pé tí n bá ti lọ gbé nǹkan wá báyẹn gbogbo ọkàn ní dọ̀ ṣe understand so èèyàn kan máa attend sí a kàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ so that's it. Now this is Sahih Buhari 4428 narrated Aisha. Aisha ń ṣàlàyé pé the prophet in his ailment in which he died. ọkọ òun yẹn Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah nínú àìsàn tó pa. used to say. ó máa ń wí pé. Oh, Aisha. Aisha, ìyàwó mi. I still feel the pain caused by the food I ate at Kaiba. Òun yìí jẹ́ ìrora oúnjẹ májèlé tóun jẹ lọ́dọ̀ Kaiba. Ibi tí Muhammadu kú sí ìyàwó. And this time. Ní àkókò yìí. And at this time. Ní àsìkò yìí. I feel as if my aorta is being cut from that poison. Muhammadu lóhùn rí pé gbogbo ìfun òun ti já bútẹ́bútẹ́ lórí májèlé tóun jẹ. Bí májèlé ṣe pa Muhammadu nìyẹn o. Lórí májèlé tóun jẹ. Ẹ bá wọn lè jẹ máa bá wa mute. Ẹ jẹ́ kí ẹ fi bá a sọ Genesis. MSF yẹn máa ṣí kúrò àtàbẹ́ kàn yẹn. ẹ lè ṣe pẹ̀lú tẹ́ẹ̀sì a lè ṣàlàyé ẹ̀ lọ́bọ̀ yẹn. Quran 26 198 yẹn. Quran 26 verse 198. De Yamakade 199. Ok, yẹn ni ok. Ya pẹ̀lú tẹ́ẹ̀sì lè máa fi ṣe a lè ṣàlàyé fún wọn yẹn. Ẹni tó bá fẹ́ gbóhùn sókè lè sọ̀rọ̀ tó gbé Quran yẹn dé.
Okay. Mo kàn fẹ́ kí gbogbo ilé ni o, ẹ kalẹ́ pé mò ń gbádùn ètò yìí o. Ẹ kalẹ́ o, àti bó lẹ ti ń pè? Àti Ondo State, Àkúrẹ́. Tí Kírísítẹ̀nì ni àbí Mùsùlùmí? Muslim ni mí tẹ́lẹ̀ bẹ̀ mo ti change sí Christian. Ẹ kàn ń rìn kiri inú ẹ̀sìn ni. Ọlọ́run ọba yín ṣe. Àmì o. Ṣé mọ̀ pé tẹ́ ẹ bá ṣe ẹ̀sìn kankan ẹ lè gbélé ayé? Ṣé mọ̀ ìyá wa? Ṣé sì ń gbọ́ wa? Ìyá yẹn ò sí bẹ́ẹ̀ mọ́, ẹ ká ka nǹkan tá a fẹ́ kà. So this is Quran 26 verse 198 and 199 la máa kà. So ẹ máa wo, ó ní, had we revealed it to a non-Arab? Wọ́n ní tó bá jẹ́ pé wọ́n ti sọ Kùránì kalẹ̀ sí àwọn ìlú tí wọn kì í ṣe ìlú Lárúbáwá. And if we had revealed it to one among the foreigners. Wọ́n ní tọ́wọ́n bá ti sọ Kùránì kalẹ̀ sí àwọn tó jẹ́ ìlú àjòjì tí ò ń ṣe ìlú Lárúbáwá, tí ò ń ṣe àwọn ará àwọn tó ń sọ kéwú lẹ́nu. Had we revealed it to any of the non-Arabs? Tó bá jẹ́ pé àwọn ti sọ Kùránì kalẹ̀ sí àwọn tí wọn kì í ṣe Árábù, àwọn Lárúbáwá. And if we had revealed it, this Quran, unto any of the non-Arabs. Tó bá jẹ́ pé wọ́n ti sọ Kùránì kalẹ̀ sí àwọn tó jẹ́ pé wọn kì í sọ èdè Lárúbáwá, wọn kì í ṣe Lárúbáwá. Ẹ máa gbọ́, ẹ máa bá wa lọ o. Who would then recite it to the deniers in fluent Arabic? Ta ló máa wá kà fún àwọn tí wọn ò gbàgbọ́ tí Lárúbáwá dẹ̀ máa dán lẹ́nu wọn? Till they would not have believed in it. Wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀. So ẹ jẹ́ kí n gbé tafsiri àyà yẹn wá. Ẹ lè mọ̀ pé níbi báyìí wọ́n ń sọ àwọn ọmọ Lárúbáwá náà ni wọ́n ń bá wí o. Pé kọ́ bá lọ, wọ́n wá sọ fún wọn pé kọ́ wọn wá lọ sọ Kùránì kalẹ̀. Èdè Lárúbáwá ń sìn kọ́ wá máa sọ fọ́mọ Yorùbá. Wá ní gbàgbọ́ nínú ẹ̀ torí kò kì í ṣe èdè wa. So torí pé Allah àti Muhammadu àwọn aráàlú ẹ̀ ló fẹ́ sọ nǹkan kalẹ̀ fún, ó wá ń sọ bẹ́ẹ̀ fún wọn, ó wá sọ kalẹ̀ fún wọn lédè ìlú wọn. Ẹ̀yin sì wá ń yí, ẹ wá ń pariwo pé àti gbogbo ayé ni, kò ń ṣe kí ló ń jẹ́ gbogbo ayé? Gbogbo ayé Mẹ́kà Mẹ̀dínà ni Kùránì ló ti ń bára wọn sọ. Òde ilẹ̀ wa, inú Kùránì láti máa mú ẹ̀rí nǹkan tá a bá fẹ́ lò wá. Gbogbo ayé ló sọ Kùránì kalẹ̀ fún. Islam fún Arabu nìkan ni Islam wà fún. Ẹ̀rí yẹn lélẹ̀ òun la mú jáde. Islam is for only Arab. Ìwọ tó báyìí máa jáde pé wọ́n rán ànábì sí gbogbo ayé, a máa fún ẹ níbi tó wà pé kò ń ṣe gbogbo ayé ló rán ànábì sí. Wọ́n sọ dáadáa pé gbogbo èèyàn Mẹ́kà, gbogbo àwọn èèyàn tó ń gbé ní Mẹ́kà, wọ́n sọ ìlú míì mọ́, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Now, this is Ibn Abbas. Only, and if we had revealed it. Wọ́n ní tó bá jẹ́ pé wọ́n ti sọ kalẹ̀ ìyẹn Kùránì. And if we sent Gabriel with the Quran. Tí a dẹ̀ fi rán Jubril, ta fi Kùránì rán wá. Unto one of any other nation than the Arabs. Tó jẹ́ sí kan nú àwọn ìlú tí ò ṣe ìlú Arab. To a person who spoke no Arabic. Sí èèyàn àbáwọn èèyàn tí wọ́n sọ èdè kéwèdó Arab, èdè Lárúbáwá. Ṣé ń gbọ́ o? Báwo ló ṣe fẹ́ gbàgbọ́ torí kò ń ṣe nǹkan tí wọ́n. And he had read it unto them, unto Quraysh. Tó dẹ̀ ó ti kà fún wọn ìyẹn àwọn Kùrẹ́ṣì o. They would not have believed in it. Wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀. That is, they will not believe in the Quran. Wọn ò ní gbàgbọ́ nínú Quran. Because they did not believe in what was in their own language. Torí wọn ò gbàgbọ́ nínú nǹkan tó jẹ́ èdè tiwọn. So how
were they to believe in something which is in a different language? ṣe lọ báwo lọ ṣe máa wá gbàgbọ́ nínú nǹkan tó jẹ́ pé èdè míì ni ẹ̀yin wá ń gbé Kùránì wá bá wa ọmọ Yorùbá ẹ ti ṣe rìn. And had he recited it to them? Tó wá ń kà á fún wọn. That is to the disbelievers of Mecca. Fún àwọn aláìgbàgbọ́ tó wà nílùú Mecca. They would not have believed in it. Wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ o ẹ̀mẹ̀sẹ̀ ẹ̀dọ́mọ yẹn lóhùn tẹ́ tó dé ẹ̀yẹ káwá ó ń ṣeré ni. They would not have believed in it. Wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ o. Disdaining to follow it. Ẹ̀tún ẹgbẹ́ sókè padà. Wọ́n ní tẹ̀lé disdaining to follow it. So ìyá wọn á kọ̀ láti ṣe àti tẹ̀lé. Kíni àyà yìí ó simple gan. Ebi táwọn àáfàá yìí bá jẹ́ wà ń kàn máa parọ́ fáwọn èèyàn. Mi wá mo reason. Àwọn àáfàá gangan ló ṣe kókó. Àwọn èèyàn tó ń gbọ́ kọ́ lọ máa kà á fúnra wọn ni. Bẹ́ẹ̀ni àwọn èèyàn. Nǹkan tí Kùránì sọ gangan kọ́ lọ máa kà á. Àwa kọ́ la kọ Kùránì kọ́wọn náà lọ máa kà fúnra wọn. Nǹkan tá a fẹ́ ṣe pàtàkì gangan nìyẹn. Ẹ̀yin èèyàn ẹ máa tẹ̀lé ẹnu ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ àwọn ẹ ti tẹ̀lé àwọn àáfàá irọ́ ló ń pa. Ẹ̀yin náà ẹ lọ kà fún ara yín. Ẹ lọ yẹ̀wò fún ara yín. Àbí aṣá àmọ̀ ọ̀tún yàtọ̀ sósì. Tá a bá rí dúdú a máa mọ̀ pé dúdú dá lélẹ̀, tá a bá rí funfun a máa mọ̀ pé funfun lélẹ̀. Ẹ má dìgbà tí èèyàn kan bá ṣe máa mú sọ fún ẹ tó ṣe máa sọ pé eléyìí dúdú lélẹ́yìí o àmọ́ funfun ló mú sọ́wọ́ wá ń sọ fún yín pé funfun yìí dúdú ni o. Ẹ jẹ́ ká lọ máa kà fún ara wa. Èèyàn ká kà fún ara, ẹ jẹ́ ká yẹ kíní ìwò fún ara wa. Àwọn pípù yìí àwọn kọ́kọ́sán dòru wọn fẹ́ kẹ́ ẹ já. Owó yìí ló wà lọ́kàn wọn bọ́n ṣe máa jẹ yín máa yé tán máa rún yín pa. Wọ́n ló wà lọ́kàn wọn kán lọ ṣiṣẹ́. Peter ti náà wọ́n mú ọmọdé sí gbogbo ayé táwọn àfáà máa ń sọ yẹn kàkà pẹ̀lú TFC kọ́ lè mọ̀ pé gbogbo irọ́ tó wá máa ń pa fọ́wọ́n èèyàn yẹn tí. Ibi méjì ni èwo ń bẹ̀. A lè ṣí ẹni ìtẹ́ bá fẹ́ ká ṣàṣẹ pẹ̀lú TFC irọ́ tó máa ń pa fọ́wọ́n èèyàn yẹn a fẹ́ kọ́wọ́n èèyàn lọ máa ka Quran fúnra wọn. Quran ò ṣe nǹkan tí nǹkan bẹ̀rù tẹ́ lè rà fúnra yín wọ́n ti ṣe lédè Yorùbá èdè Gẹ̀ẹ́sì ẹ lọ máa kà á ọgbọ́n kankan àfáà mi ẹgbọ́n kan báyìí lọ sọ má lọ bá àfáà ẹ̀ ìwọ lọ ra àdìsí àbí Quran tó bá lè ra àyè tí àǹfààní tí àyè wà ń sìn débi pé lórí ẹ̀rọ ayélujára wàá kàn tẹ̀ sórí ẹ̀rọ alágbèéká ẹ̀ tó bá ti gbọ́ orúkọ àdìsí náà àbí Quran náà wàá dẹ̀ tẹ̀ ó máa gbé jáde fún ẹ wàá kà á fúnra ẹ tó bá ti ń kà ó máa yé ẹ ọjọ́ tó bá ti mọ̀ tún mọ̀ tí ó bá ti ń lágbọ́yé Quran ló máa fẹ̀sìn Islam múlẹ̀ àmọ́ táfà ẹ̀ báyìí ń kà á fún ẹ kò lè yé ẹ ọpọlọ orí ẹ ò débẹ̀ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ lọ kà á fúnra ẹ ọjọ́ yẹn ló máa fẹ̀sìn Islam múlẹ̀ ló máa mọ̀ pé irọ́ lásán ni arabu level ẹ lè gbóhùn sókè. Nǹkan tí ò yé àwọn èèyàn ni pé wọ́n ṣe bóyá nǹkan tá à ń ṣe yìí bóyá à ń gba nǹkan kan níbẹ̀ ni wọ́n mọ̀ pé àkókò wa gan làwọn wá ń lò láti fi ṣètò yìí gbogbo wa tá wà bíbá yìí la ní ohun tá à ń ṣe but a ti rí i pé ẹ̀sìn yìí wọ́n ti wá fi dá méjì lé ayé wa wọ́n wá fi kó wa lẹ́rú ni wọ́n sọ wá dìran tí ó lè ronú mọ́ àníkọ́kùn òde yé wa nú ayé yìí pé bá a ṣe jẹ́ ọmọ Nàìjíríà tájọ́ ọmọ Yorùbá yẹn àwa ni Elédùmarè dá síbẹ̀ láti tún ìlú yẹn ṣe àwa fìlú wa lẹ̀ kò kàn wá àwọn ìjọba ṣe ná fún wa sọ̀nà fún wa sọ hospital fún wa tíjọba bá gọ̀ bí ẹ̀yin tẹ́ǹtẹ̀lé mọ́mọ́dún àti aláàkiri ìjọba ò ní jà kó dórí ipò yẹn bẹ́ẹ̀ àwọn tó bá ti mọ̀ pé dídìrín ní wọ́n ti mọ ohun tó fi ń tàn yín wọ́n wá fi tàn yín wọ́n á tó ra Quran fún yín wọ́n á kọ́ mosque fún yín ẹ dìbò fún wọn wá gbé gàrí wá fún yín gàrí tó jẹ́ pẹ́yìn gangan ládùúgbò yín nu kọ́ńpáàdì yín ẹ lè gbé pákí after 6 months pákí yẹn máa dàgbà ẹ máa tú ẹ máa bẹ pákí yẹn ẹ máa grind ẹ máa jákè ẹ máa tú ẹ máa fi ṣe gàrí fúnra yín tẹ́lẹ̀ jẹ tẹ́ pé ọwọ́ yín lẹ́ẹ̀fi wá nǹkan yẹn tẹ́ máa jẹ fúnra ẹ wá ń dóde ìjọba tẹ́yìn bá dẹ̀ rẹ́dì láti máa support ìlú àbí support ìjọba ìlú ò lè dá àwa ni Ọlọ́run Elédùmarè dá sílùú yẹn láti tún ibẹ̀ yẹn ṣe torí ààyè tiwa nìyẹn Nàìjíríà dàbí inú ilé tí gbogbo wa ń gbé ni gbogbo ara fẹ́ ṣe àga sínú ilé
a fẹ́ decorate everything láti fi ìgbàlódé a fẹ́ lo fóònù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní Nàìjíríà náà ṣe rí àwa la máa tọ́jú ẹ̀ àwa la máa tún ṣe àwa la nílẹ̀ Yorùbá àwa la máa tún ṣe tá a bá ti rẹ́dì láti support ìlú wa ó máa ìfàsẹ́yìn burúkú ló máa dé sí wa everyday tàbá ìjókòó sórí ẹ̀sìn yìí ikọ̀ yìí wọ́n kàn wá fi bọ́ fi wọ́n fi wá dà lákàyè wa rú ni kò sí kankan bẹ́ẹ̀ Kùránì bí ìwé ni dictionary book bí àwọn textbook yẹn ni ìwé ni anybody lè gbé ajá lè gbé ẹran lè gbé bẹ́ẹ̀ wọ́n kàn fi ń kó ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa wọ́n kàn fi ń kó yín lẹ́rú Kùránì àwọn ronú fún yín Kùránì táwọn China ń ṣe òun ló wá sọ pé báyìí lẹ́yìn ó ṣe lò gbé sí ayé yín báyìí lẹ́ ṣe lò gbé sí ayé Kùránì òun wá bẹ́ẹ̀ ṣe lè produce nǹkan bẹ́ẹ̀ ṣe lè kéwú tó ẹ̀ lè rí 2 pick mọ́ 2 pick pé báwo lẹ́ ṣe lè ṣe 2 pick nínú Kùránì wọ́n ń dẹ́rù ọ̀run iná àlùjọ́nà iná àlùjọ́nà ẹ̀wọ̀ ilé ayé wa bó ṣe rí everything kò sí kankan tó ń ṣiṣẹ́ Nàìjíríà náà ìlú tẹ́ pé kò ní system ní kankan tó ń function nínú ayé wa lẹ́yìn pé tó bá ní Nigerian passport tó máa fi mọ̀ pé Nàìjíríà ni ẹ́ àwọn ọmọ tá à ń gbé sílùú òyìnbó yìí anywhere tí wọ́n bá lọ ní world yìí ní western world yìí ìka wọn lásán náà need ìwọ tó jọmọ Nàìjíríà kúrò Nàìjíríà kọ lọ kó wá tán preach ní òyìnbó tó bá máa gbé we are citizen of Nigeria wa bẹ́ẹ̀ àwọn ọmọ ìlú òyìnbó yìí wọ́n bá kúrò ní Germany bíbá yìí tó lọ sí Ìtàló fingerprint wọn lásán náà nídìí tó bá ti fingerprint wọn máa bèèrè pé passport wọn dà àbí document wọn dà wọn àìsàn rẹ̀ tender rẹ̀ sí wọn ìka wọn á ti sọ ìlú tó ti ń bọ̀ wá fún wọn kò sí bẹ́ẹ̀ ní Nàìjíríà ní system ní kankan àkàngbélé ayé lẹ́yìn ká ronú afẹ́ kírun afẹ́ gbàwẹ̀ afẹ́ lọ ájì ó ti tán àwọn ronú pé kí la lè fọpọlọ tí wá ṣe àwọn ń tẹ̀lé Kùránì kiri à ń tẹ̀lé àwọn àfáà kiri àfáà tí ò níṣẹ́ tí ò ní wọ́n mọ̀ pé àwọn ló ní mímọ́ ìmọ̀ kí lẹ́ni àbí dídìrín sáwọn pípù yìí ìmọ̀wó lẹ́ni ìmọ̀wó aláìní làákàyè òpònú afọ́kùnmọ̀ ìmọ̀wó dídìrín yín ní pé ẹ gbọ́ èdè arábíkì ẹ tún ní Yorùbá ẹ tún fi parọ́ fáwọn ìyá wa ẹ pèrè àbí nǹkan ṣe yín ni èyí tó bá tún bí da nínú yín kó pèrè ẹ lóní mímọ́ omímọ́ òfòwò ìmọ̀ òfòwò lẹ́mọ̀ kí lẹ lè ṣe kí ni ìwúlò yín náà ó tọ́ ni wọ́n máa pèrè àwọn lóní mímọ́ náà wọ́n láwọn àfọ òní mímọ́ ìkan ẹ ti mú Colorado ni ìmọ̀ òṣìwò lẹ́mọ̀ ẹ wà nù mẹkáníìkì ni àbí bricklayer àbí pilot àbẹ́jẹ́ nurse àbí doctor ẹ pèrè ayé lórí mímọ́ ìmọ̀ òṣìwò lẹ́mọ̀ kí lẹ lè ṣe èèyàn tó ń ṣe koroport àwọn oníkòkò orin tó máa ń ṣe kòkò tó máa fi ń ṣe jẹ yẹn wọ́n ní mọ̀ jù yín lọ ìmọ̀ owó lẹ́bí tó máa ń sọ pé kó ní mímọ̀ náwó látòní lọ wọn bí ayírakẹ náwó mọ́ ìmọ̀ òṣìwò lẹ́mọ̀ kí lẹ́mọ̀ ẹ ń kó ìran ti yín lẹ́rú fún ìran kan ẹ pèrè ayé lóní mímọ́ kí òní mímọ́ ìkan ṣe ẹ̀yin pípù yìí ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin sísítà wa lọ́kùnrin àti lóbìnrin ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe àwa la máa fi ọwọ́ wa Ọlọ́run Olódùmarè ó fún wa lọ́wọ́ ó fún wa lójú ó fún wa lọ́pọlọ ó fún wa lẹ́mìí ẹ jí ká control kíní yìí fúnra wa now let us live life kò sí nǹkan tí náà kì í fi sórí tọ́bù fi sórí ẹ̀mí kan náà ló ń bẹ lára wa àtòyìnbó ọpọlọ kan náà ló ń bẹ lórí wa wọ́n tún wá rí i pé ọpọlọ tiwa ó tún smart ju tàwọn lọ wọ́n wá lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n fẹ́ jà àwọn bàbá wa lógun ni agbára wọn ra wọn ọ̀ka torí gbogbo ẹrú tí wọ́n kó wa yẹn náà nílẹ̀ Yorùbá wọ́n lo àwọn ọmọ Yorùbá kan àbáwọn ìran aláwọ̀ dúdú kan wọ́n lò wọ́n láti dojú ìjà kọ ìran wọn ni ìhun táwọn òyìnbó máa ń ṣe nìyẹn gbogbo wa náà láti wà ní western world lámọ ìwà òyìnbó nìyẹn so èèyàn náà òyìnbó gan tó bá rí owó yọ gbàbọ̀dì fún òyìnbó ẹgbẹ́ ẹ̀ tóyìnbó náà bá rí owó á gbàbọ̀dì fún òyìnbó ẹgbẹ́ ẹ̀ owó là ń sọ yìí ajé ògúgúlú sọ tẹ́ bá wọ́n rú Rashidi ìwó náà ní sí owó làwọn àràbù náà gbé fún ẹ owó náà yìí ṣe wọ́n kiri ó rẹ́dì láti dáná fún gbogbo ilẹ̀ Yorùbá ó rẹ́dì láti pa gbogbo ilẹ̀ Yorùbá torí Muhammadu ìrìn ẹ̀wọ̀n ni mo ń ṣe bẹ́ẹ̀ yẹn ìrìn ọmọ àlè òun ni mo ń wà kó ti létà àwọn òyìnbó yẹn wọ́n rí pé àwọn ò lè bá wa jà wọ́n wá lo ọgbọ́n
fún àwọn bàbá wa kan láti fi kọjú dàdára wọn wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n kóra wọn lẹ́rú tà fáwọn òyìnbó. ó dà pé àwọn ọmọ ẹrú yẹn ti ń sá o. ibo náà ń sá lọ. ẹ̀rù ń bà wọ́n láti wókè náà ni. ojú ogun lè. ẹ̀lú ẹ̀ kalẹ́ o. ojú ogun ló le kókó bí ojú ẹja yìí. kò sógun kankan bí gan bàbá yìí. ọmọ ẹrú. farabalẹ̀ sá. ọmọ ẹrú. ẹrú ọlọ́run lèmi o. ẹrú àlá. nílẹ̀ yorùbá gan ọba máa ń lẹ́rú nínú àwọn ọmọ yorùbá ẹrú ń bẹ ń bẹ dáadáa. ọba wà láàbà báyìí. nǹkan tá à ń sọ lẹ́nu ni pé kí ló dé tí májèlé fi pa Muhammadu. ìgbòkè olórúkọ á gbọ́ pé òdìdí. ṣé àlàyé tẹ̀fẹ́ gbọ́nù. ẹni sùúrù pé ẹ ti béèrè béèrè kan ẹja fèsì rẹ mọ kò pọ̀ ẹja mú kọ̀ọ̀kan. ẹni sùúrù. akọbí ẹ̀yin là ń dúró de ká ṣetán yẹ káwa ká nǹkan tá a fẹ́ ka yìí a tó bá wọn sọ̀rọ̀. ok ẹ gbóhùn sókè. ya ms ẹ tẹ̀síwájú. so Mr. Akanje kan fún 1 minute. ẹ máa gbọ́ 21:107 we have sent you o prophet. a ti rán ẹ wọ Muhammadu. only as a mercy for the whole world. tó jẹ́ àánú sí gbogbo ayé àmọ́ gbogbo ayé bo ni wọ́n sọ. wọ́n ṣe máa kà fún yín. àwọn àfáàmù máa sọ fún yẹn pé gbogbo ayé lọ́rùn sí irọ́ ni o. Mẹ́kà ìlú Mẹ́kà ni Allah ń sọ gbogbo àwọn èèyàn tó wà Mẹ́kà ayé ni Mẹ́kà. Mẹ́kà ló sọ àwọn àfáàmù nísìn. ayé àwọn Àràbù ni ògò kan Yorùbá ògò kan ẹ rí pé àwọn tó wà ní Middle East ń bẹ̀ gan tó ń súnmọ́ Mẹ́kà gan North Korea àwọn South Korea owó sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìpínlẹ̀. ó yẹ lọ sí tẹ̀sí yẹn ká fi ká gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn àwọn tó ń bá wí. àyà yẹn dẹ̀rẹ̀ ó ní rahmatan lil alamina á sí ní ìkẹ́ fún gbogbo àwọn ènìyàn ló dákọ́ ń bẹ̀ yẹn. so yìí táwa sí bẹ́ẹ̀ náà ni pé a wà á lọ síbi àdìsí tá a kà tán láìpẹ́ yẹn. tó ti wá ṣe orí burúkú àbí. tó ti sórí burúkú yẹn. tó ti géèyàn lọ́wọ́ tó pààyàn. ok ẹ̀mẹ̀sẹ̀ sáré ṣí àdìsí yẹn tá tó lọ sí tẹ̀sí tàbí máa ṣàlàyé pé gbogbo ayé Mẹ́kà ni wọ́n ń sọ kò dé Japan kò dé North Korea kò kàn lú kankan lẹ́yìn Mẹ́kà Medina Saudi kò jù bẹ́ẹ̀ lọ gbogbo ayé tí Muhammadu tó mọ̀ nìyẹn táwọn ẹbí nǹkan bá ti ń parọ́ fún yín. gbàdá kálẹ̀ kan wọ́n ní wọ́n rán wá as a mercy to the whole world so one of the mercy náà la fẹ́ ká yìí. ẹni tí wọ́n mú wá pẹ̀lú àánú sílẹ̀ Mẹ́kà ẹ jẹ́ àkàlọ́ yá. wọ́n ní narrated Anas ń ṣàlàyé pé. some people were sick. àwọn èèyàn kan wọ́n ó rẹ̀ wọ́n aláàárẹ̀ ni wọ́n. and they said. wọ́n wá ń wí pé. oh Allah messenger. Muhammadu òjíṣẹ́ Allah. give us shelter and food. fún wa ní ibùgbé kò dẹ̀ fún wa lóúnjẹ. so when they became healthy they said. nígbà tí ara wọn yá wọn wí pé. the weather of Medina is not suitable for us. ojú ọjọ́ bíbá kò bá wa lára mu o. so he sent them to Al-Hara. Muhammadu wá ní kó máa lọ sílùú kan tán pé ní Al-Hara. with some she camels of ease. pẹ̀lú àwọn abo ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ báyẹn. and he said. ó wá wí pé. drink of their milk. ẹ máa mu àwọn ọmú ràkúnmí yìí. but when they become healthy. nígbà tí ara wọn yá. unalive. they unalive the shepherd of the prophet. wọ́n pa àwọn ràkúnmí tí Muhammadu fún wọn yìí. and drove away his camels. wọ́n wá wá lára àwọn ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ kan wá wọn lọ. the prophet sent some people in their pursuit. Muhammadu wá ní káwọn èèyàn wá wọn lọ kó máa lé wọn pa. then he got their hands and feet and their eyes were branded with nígbà tí wọ́n gbá wọn mú bàbá aláàánú wá ṣàánú fún wọn ó gé ọwọ́ wọn ó gé ẹsẹ̀ wọn ẹ tẹ̀síwájú. and their eyes were branded with heated pieces of iron. Muhammadu wá tún ṣàánú fún wọn ó mú irin kan ó fi sínú iná irin yẹn ti di iná ó wá fi lẹ ojú wọn pa. I saw one of them licking the earth with his tongue till he died. Muhammadu wá da ojú wọn délẹ̀ ìkànnì wọn wá yan àwọn ẹ̀ síta ó fi ń la ilẹ̀ ńlẹ̀ títí tó fi kú tó gbẹ̀mí mi bàbá aláàánú nìyẹn Muhammadu. so ẹ jẹ́ àlọ́ sí tẹ̀síkì tá a fẹ́ kà yẹn ká tó gbé máìkì lẹ̀. Muhammadu bàbá aláàánú òun ló láàánú jù lágbàáyé
tó bá máa sọ wọ́n ní wọ́n rán Muhammadu kó wá ṣàánú fáwọn ayé àánú wo ni Muhammadu ṣe rí. tá a bá tún ṣe yàn tán á tó ka Quran 533 yẹn tó ti ní ká máa gbé ọwọ́ wọn àtàlà àti. olówó Èkó. ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù Mr. Akande. a máa gbé máìkì ńlẹ̀ ń sìn. This verse 107 can also be translated as. àyà tá à ń kà yìí tó jẹ́ 107 ó túmọ̀ sí a lè tún sí pé. We have sent you only as a blessing for the people of the world. A ti rán Muhammadu o kó jẹ́ ìbùkún fún àwọn èèyàn ayé ìyẹn nílùú Mẹ́kà. In both cases, it will mean that the appointment of the holy prophet is indeed a blessing. Ní gbogbo ọ̀nà ó máa jẹ́ pé lóòótọ́ ni a yan Muhammadu kó jẹ́ pé nípa ìbùkún fún àwọn èèyàn. And mercy of Allah to the whole world. Àti àánú tó wá látọ̀dọ̀ Allah sí gbogbo ayé wọn nílùú Mẹ́kà. This is because he arose the neglectful world. Eléyìí ni pé ó dìde nítorí àwọn tí wọ́n kọtí kún sí ìmọ̀. Brought its heedlessness and gave it the knowledge of the criterion between truth and falsehood. Nípa àwọn tí ó kọtí ikún tí wọ́n kọ bí ara sí òótọ́ ó wá ṣe àwárí òótọ́ fún wọn láàrin òótọ́ àti irọ́. And warned it very clearly of both the ways of salvation and ruin. Ó dẹ̀ wá ṣe ìkìlọ̀ fún wọn nípa òótọ́ àti àwọn tó máa parun nípa iye àtàwọn tó máa parun. This fact has been stated here. Òdodo tí mú fẹsẹ̀ múlẹ̀ níbí báyìí pé. To tell the disbelievers of Mecca. Kó sọ fún àwọn aláìgbàgbọ́ tó wà níbo ìlú Mẹ́kà. So gbogbo ayé tó ń sọ yẹn ibi tí ayé yẹn wà náà ní ìlú Mẹ́kà. Ẹni tí ò abẹ́yẹn fún àwọn èèyàn gangan nìyẹn. Ẹni tí ò kọjá Mẹ́kà sí Mẹ́dínà sí àwọn ìwọ̀n. Báwo ni gbogbo ayé ṣé kí ló fẹ́ bá mi ọmọ Yorùbá sọ mi ní fọ́ orí Muhammadu. Ẹ jẹ́ àgbé máìkì lẹ́yìn tó bá fẹ́ sọ̀rọ̀ sí ilé gba máìkì. Àfáàṣọlá mo mọ bí tẹ́ ń sọ yẹn a máa ṣe tó bá ti ṣe tán. Ẹ káalẹ́ o gbogbo ọmọ Yorùbá tata. Ẹ káàbọ̀. Mo kí gbogbo yín lápapọ̀. You are welcome. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí àkọ́kọ́ mọ̀ dájú wípé ìtumọ̀ èdè sí èdè kan mùsùlùmí lèmi o kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi láti bẹ̀rù ṣùgbọ́n ọmọ Yorùbá pàápàá ni mí tó sì jẹ́ wípé mo mọ ìtàn Yorùbá mo sì mọ àṣà àti ìṣe Yorùbá. A béèrè tẹ lọ́wọ́ yín ibi tẹ́ máa lọ. Bàbá ẹjọ́ sà. Ẹjọ́ sà bàbá. Tẹ́ bá ṣe mọ wo ètò wa ẹ máa mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá là ń sọ ń bí. À ń sọ̀rọ̀ nípa Sáúdì Muhammadu Kùránì. Ẹ ṣe Mẹ́kà Muhammadu nǹkan tá à ń sọ ni ẹ má yà lọ síbòmí ẹ ṣe. Tí ẹ bá ń sọ̀rọ̀ nípa nǹkan kan a máa tọ́ka sí wípé à ń sọ nípa eléyìí ṣùgbọ́n a sọ nípa eléyìí. Wọ́n ṣàlàyé fún yín pé tọ́pìkì wa ń bí báyìí ètò tá à ń ṣe ń bí a máa sọ nípa Muhammad Allah Saudi Arabia Quran hadith nǹkan tá à ń ṣe ní ẹ ṣe. Ẹ má bínú tẹ́ bá fẹ́ sọ nípa àtàn Yorùbá a ní platform tẹ́lẹ̀ lọ Ifá ṣe é sìn Ifá sòótọ́ Alárí owó Bàbá Fálọdún Ìyálóde Wúrà in the building wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá lọ bẹ̀ nǹkan tẹ́ bá fẹ́ sọ nípa ìtàn Yorùbá abẹ́fẹ́ fi sí ẹ lọ bẹ̀ àwa náà máa ń wà bẹ̀ ilé wa náà níbẹ̀ àmọ́ níbí báyìí à ń kúrò lórí ibi táwa ní ọ̀rọ̀ Muhammad tẹ́ bá fẹ́ dá sí ẹ ṣe. Ó dáa ṣé mo lè ṣe àlàyé díẹ̀ lórí àwọn àyà tẹ̀ka yìí àti àdìsí tẹ̀ka wọn. Lákọ̀ọ́kọ́ tá a bá ń ṣe ìtumọ̀ èdè ṣé mọ̀ pé Lárúbáwá ni wọ́n kọ gbogbo tẹ̀ka yìí àmọ́ wọ́n ti gbé sí èdè òyìnbó kò sí bá a ṣe gbé èdè kan láti èdè kan yóò nú kó dín ìtumọ̀ rẹ̀ kù tàbí kó lékún ìtumọ̀ rẹ̀. Ṣé ìgbà yìí hùn? ms ẹ bá wọn gbé Quran 14:4. Ẹ jẹ́ àkọ́kọ́ ṣàlàyé eléyìí náà. Ẹ má ṣe ìyọnu nípa Lárúbáwá náà ni ẹ máa sọ lọ mọ wọn kàn máa gbé síbi ká fi lè mọ bẹ́ẹ̀ ṣe lè tú Lárúbáwá sí Yorùbá náà ni ẹ ṣe 14:4 ẹ gbé sí kẹka Lárúbáwá yẹn kẹwàá tún ní Yorùbá bẹ́yìn bá ṣe mọ̀ ẹ ṣe sá. Ní àyà tẹ́kọ̀ kàún ẹ jẹ́ kí n sọ
àlàyé lórí rẹ̀. Tí wọ́n bá sọ wípé wọ́n rán ànábì sí gbogbo ayé sallallahu alaihi wasallam, kò túmọ̀ sí wípé dandan ni kó rin gbogbo ayé tán kíṣẹ́ tí wọ́n rán kó tó dé gbogbo ayé. Àkọ́kọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kọ́fá ní ìlú mìíràn yàtọ̀ sí ilẹ̀ Yorùbá. Ẹ má bínú, a ti sọ fún yín pé ibi tá a wà Muhammadu Allah Hadisi Saudi ẹ dúró sí tẹ bá fẹ́ sọ̀rọ̀ yìí tẹ́ ń sọ yìí ẹ lè lọ sọ́dọ̀ Ifá Sòótọ́ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ múfì kan náà bá lo ayé ẹ lọ ọbẹ̀ kẹ lọ sọ nǹkan tó bá fẹ́ fi kún ẹ máa gbọ́ akọ̀tún sọ fún yín níbi tá a wà ń sìn nǹkan tá à ń sọ nìkẹ́ sọ ọ̀rọ̀ fáwọn kìíní ẹ lọ pílàfọ́ọ̀mù tá a ti sọ fún yín ibi tá a wà nìkẹ́ wà ẹlòmíì lè tún ṣàlàyé fún wọn jẹ́ ń pa máìkì. olówó Èkó. Tẹ̀rí ẹjọ́ ẹ̀yìn àfáà yìí ẹjọ́ lẹ́fẹ̀ẹ́ máa ń rò. Wọ́n ti ka. Ẹjọ́ náà lájọ́ ń rò ẹjọ́ gbogbo àjọ ń rò níbí yìí. Ẹ má fẹ́ tèkì àkókò èèyàn. Tẹ̀bá dẹ̀ ti gbọ́ nǹkan tá à ń sọ, ó bẹ́tà fún yín kẹ́ bọ́lẹ̀. Ẹ̀yin lẹ fẹ́ gbọ́n tèmi ń sọ. Gbowó ń bìbá yẹn ni mo wá lọ́wọ́. Tẹ́ fẹ́ kí n máa sọ. Nǹkan tá à ń sọ ń bìbá yìí Quran, Hadisi, Saudi, Muhammadu, Allah, àtẹ̀yìn ẹrú ẹ̀ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ a sọ̀rọ̀ nípa Ifá àbí ṣe ti rí Odùfá kankan bíbà ẹ ti rí profile tó jẹ́ Odùfá ń bí. Nígbà tí ẹ ń sọ àlàyé ọ̀rọ̀ yìí Muhammadu lẹ wà yìí. Nígbà tí ẹ gbogbo àwọn tá a wà ń bí apá ìsìláàmù ni wá Múlíkà ló ń bá yín sọ̀rọ̀ yìí Haruna ló ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa pátápátá mùsùlùmí ni wá kìrìsìtẹ́nì wà nínú wa ẹ gbọ́ nǹkan tá à ń sọ fún ya Allah Muhammad Mẹ́kà òun la gbé wálé ẹjọ́ sà. ṣe bí láì pé kí n ṣàlàyé ọ̀rọ̀ ẹ kàn tí ẹ kọ́kọ́ ṣe sùúrù fún mi. irọ́ àfẹ́kẹ́ dárúkọ ilẹ̀ káàárọ̀ òjìire rárá ní bíbà yìí àwọn platform tẹ́tì lè máa ṣe yẹn ó wà sà ẹ máa gbọ́ nǹkan tá à ń bá yín sọ tá a bá wá sétò yín ẹ̀ kí n jẹ́ ká sọ̀rọ̀ ẹ máa mute wa ni táwa náà bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa listen sí wa. ìjọ ọmọlúwàbí dáa please. jọ Mr. Akande má bínú ẹ lè sọ̀rọ̀ bọ́yẹ fi ọ̀rọ̀ àpẹẹrẹ tẹfẹ lò lẹ́ẹ̀kan ṣàlàyé nípa nǹkan tẹfẹ sọ ẹ ṣe. nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ wọ́n sọ pé kò sí bẹ́ẹ̀ sì sọ pé Muhammadu kó wá bá mi nílẹ̀ Yorùbá nítorí kémi náà mú àpẹẹrẹ ilẹ̀ Yorùbá. ẹ má sùn kátà sọ pé ẹ má sọ ìfọ gbogbo àwọn yẹn là ń sọ ẹ má bínú àwa ní nǹkan tá a fẹ́ pọ̀ tá a fẹ́ kà á ní táìmù tá a fẹ́ ó yẹ yín ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ káwọn lọ sọ nípa rẹ̀ tó bá yẹ pé ẹ lè kàn ṣàlàyé ẹ má gbẹ́ nísìrò ẹ lè ṣàlàyé Muhammadu wọ́n rán sí gbogbo ayé kẹ́dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ báyìí ni wọ́n ṣe ìdí báyìí lọ fi wọn sáyé ìdí báyìí máa ṣàlàyé nìyẹn sọ̀rọ̀ fáńbílà sọ fún yín pé ẹ fi sọ̀rọ̀ Ifá mi mọ ọba ẹgbẹ́ ṣàlàyé fún yín. tàbá ọ̀rọ̀ yín yé mi dáadáa o ṣùgbọ́n yín lè fẹ́ kí mi ṣàlàyé ní kíkún o tẹ́ ẹ bá fẹ́ kí n ṣàlàyé mi ó sì yé yín ẹ lè má gbà o ṣùgbọ́n mo fẹ́ kó yé yín kí n sì lè ṣàlàyé délẹ̀ nílẹ̀. sílẹ̀ ló ní kẹ́ ló fà ní. ẹ jẹ́ wọn máa lọ díẹ̀ náà ẹ jẹ́ ká lọ díẹ̀ kátó mọ nǹkan tá a ṣe ní Yorùbá. ẹ ló lẹ Yorùbá ẹ mọ ẹ má dárúkọ Ifá tẹ bá tún sọ. ó ti yé mi ẹ fara balẹ̀ bẹ́ẹ̀ bá dọ̀bù mi mọ̀ lọ àmọ́ ṣe pé tí n bá sọ̀rọ̀ ń bí mi ní sọ̀rọ̀ mọ́ mi ni. ẹ jẹ́ wọn ṣe díẹ̀ káwo ohun tí wọ́n fẹ́ sọ. níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ayé àtẹ̀ka wọn ó júwe wú pé anabi Muhammad sallam gbogbo ayé ni wọ́n rán sí. àmọ́ nígbà tí kílẹ̀ sọ ẹ̀. mákàtí ń lọ wọ́n ń kí ànábì. nígbà tí ẹ mú àdìsí kan wá tó ń sọ àwọn ìtàn kan àdìsí yẹn bí ẹ ṣe ń ṣàlàyé rẹ̀ pẹ̀lú àlàyé tẹ̀yìn ṣe kò túmọ̀ sí pé bí àdìsí yẹn ṣe wà nìyẹn o pẹ̀lú àlàyé tẹ̀yìn ṣe ẹ fẹ́ kí a mọ̀ wò pé àdìsí yẹn ó tako àyá Al-Qur'an yẹn bẹ́ẹ̀ sì ni kò sì takora wọn pẹ̀lú àlàyé ọ̀rọ̀ méjì tó yàtọ̀ síra wọn ni wọ́n ń sọ níbẹ̀. àkọ́kọ́ àyà dádúró ìkejì àdìtì yẹn ń sọ ìtàn àwọn kan tí wọ́n jalè ní àti ìdájọ́ tí wọ́n ṣe fún àwọn olè yẹn. nílẹ̀ Yorùbá ẹ ti ní mo lè lulẹ̀ Yorùbá ló jẹ́ mẹ́nu bá o nílẹ̀ Yorùbá wọ́n ń pe àwọn òòṣà kan ní Ṣàpọ̀nná tí ẹnìkan bá ṣe
No. máa ṣètò lọ ẹni ẹ ò ṣetán àti sọ ọkàn ṣàfihàn aṣọ kàtìkàtì ẹ tẹ̀síwájú ms ẹgbẹ́ ms ẹ tẹ̀síwájú tẹ́ bá wà ń bẹ̀. mo pẹ́ tí ò ní gbọ́ bọ́ ìfún láyé ètò náà ẹlẹ́nu jíjò tó ń ju ráìsì ms wà ń bẹ̀ ẹ ti ẹgbẹ́ wọn tó fẹ́ dìbẹ́ǹdì wọn lọ́rọ́ mọ́ àmọ́dé sùn gbogbo ayé ẹ mú ẹ̀rí wá ẹ̀ lè káyà. ó fẹ́ mẹ́rin wọ́ lọ sílẹ̀ Yorùbá. oríṣiríṣi ìmọ̀ bọ́tẹ̀ ṣe kàn máa ń rú bí àwọn ọmọlé kí ó lọ́ máa rú bá wọn bá sọ̀rọ̀. ẹ bá wà fún àtó sọ̀rọ̀ yẹn máa jẹ́ fámìlì ìṣẹ̀kùn ní. oníwọ̀n rán mọ́ ọmọdé wá sí sílẹ̀ Yorùbá ó dẹ̀ rẹ́rìn mú jáde. oríṣiríṣi. ọjọ́ lọ gbósàlẹ̀ bàbá ẹ dìde ṣẹ̀kùn náà ti ń yọ sí wèrè lójú oorun ó wá kó sí gbẹ́rẹ́ fún olórí ní kóbókóbó irọ́ la bí. gbogbo wọn tọ́lẹ̀ máa ń já sí tọ́ máa ń gbèjà ìsìlámù ń ta ẹ̀ wọ́n ṣoògùn ju kí ló dálẹ̀ gbogbo wọn tẹ̀ ń rí ṣèbí kan nu wọn la ẹ̀ṣẹ̀ káàsìlẹ̀ ń jẹ́ mẹ́ta yìí tó ń sọ ojú màálùú mẹ́rìndínlógún ewé ìbòtú jẹ àfọmọlàpálápà oníṣègùn tó lóun Sùlàímọ́n Fàrúkù bí gbogbo wọn ṣe rí nìyẹn wọ́n máa parọ́ ń ta iṣẹ́ gbogbo nǹkan yìí dẹ̀ ni wọ́n ń lò wọn akótilétà ẹlẹ́fẹ́ ṣàpèjú wọn sọ fún yín pé ẹlẹ́fẹ́ ló lẹ Yorùbá òkè dárúkọ ẹ̀dẹ̀ tún lọ gbá ẹ̀ ń lọ àwo ẹ̀ tí ẹ lè máa yà Kùránì wá pé ẹ lọ́wọ́ Kùránì báyìí ẹ wà àdìsí báyìí ẹ̀ tí ẹ lè mú jáde. wọ́n mú àmọ́dé sí gbogbo ayé ṣó gbọ́ Yorùbá ni. Muhammadu ò gbọ́ jèdè Arabic. burúkú ara wọn ò lè ṣe wá sí báyìí kán má tàbùkù ba ilẹ̀ káàárọ̀ òjíire kí ló dé kí ni ìran káàárọ̀ òjíire gbà lọ́wọ́ yín gangan ẹ̀yin ọmọ táwọn òbí yín ti fabẹ́ jóná yìí ìyẹn olóòórùn jàtìjàtì yìí ìrù. ibi iṣẹ́ ẹyọ. tẹ́mẹ̀sì ò bá sí mbẹ́ àfàṣọlá lè máa ṣàlàyé ẹ̀ lọ tẹ́mẹ̀sì ó dé. ibi iṣẹ́ ẹni láti mọ ní lọ́lẹ̀ ọ̀nà àti jẹ náà ni. tẹ́mẹ̀sì ò bá sí mbẹ́ àfàṣọlá lè kà á lọ kájọ máa ṣàlàyé. ok alukurani níbẹ̀ yẹn ó ní wàmà harisalina min rasulin. àtúntò bíbá ibi tí gbogbo ayé yẹn. mo ti dé. ok ibi tí ó ti sọ pé ibi 26 taka yẹn 26,198 yẹn no 26. ok 26,198,199. yes yẹn ibẹ̀ yẹn ní ẹni yẹn ń sọ tó lóun fẹ́ ṣàlàyé bọ̀ kò rà láàyè ẹ̀ ṣe bí àkàkà bẹ̀ yẹn kọ́ ó yé àwọn èèyàn dáadáa nǹkan tó ń sọ ọ́mọ torí mi mọ bí ó ṣe tún yé àwọn èèyàn inú ẹ̀jẹ̀ káwa kà á ní fún àwọn èèyàn torí mo fẹ́ kó yé àwọn èèyàn tó ń gbọ́ kọ́ lọ síbẹ̀ yẹn kọ́ lọ kà fúnra wọn a ló tún gbé wọn wá sókè ẹ síbẹ̀ yẹn pẹ̀lú tẹ̀sí yẹn kàkà káwọn èèyàn gbọ́. káwọn èèyàn lọ sí Kùránì kọ́ lọ kabẹ̀ fúnra wọn ó yẹ ká ms. báwọn tó wà pẹ̀lú one b náà. ó yẹ ká kàn wọ́n fẹ́ ká ms ó yẹ ká. ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ẹ̀yin náà sí Kùránì lọ́jọ́. ẹ lọ máa sí Kùránì kẹ́ lọ máa kà wọn kan ìfúnra yín àwa kọ́ la kọ Kùránì. ó ní and if a translation a fẹ́ ka gbàtà fún yín láyé ẹ̀rí kànáà ìjọ bàbá ṣọpọ̀ náà ẹ tẹ̀síwájú ẹni sùúrù náà ẹni sùúrù ms ẹ tẹ̀síwájú ẹkàn mútu wọn ìyá ẹkàn mútu wọn ẹ má iná ẹ má bá wọn kàn ẹ sí ìdúró ms ẹ gbóhùn sókè. and if we had revealed it. tó bá jẹ́ pé a ti sọ kalẹ̀ o. and if we sent Gabriel with the Quran. tá a dẹ̀ rán Jubril pẹ̀lú Kùránì. unto one of any other nation than the Arabs. tó bá ti jẹ́ pé sí ìlú mi tí ò ń ṣe ìlú àwọn Arabu ìlú àwọn Lárúbáwá. for example bí wọ́n sọ Kùránì kalẹ̀ sí Japan ẹ máa gbọ́ o. kàn sọ Quran kalẹ̀ fún wọn ní èdè Japanese. ní èdè Japan fún àwọn ará Japan ẹ máa bá wa. to a person who spoke no Arabic. fún àwọn ará Japan tó jẹ́ pé wọ́n sọ èdè Lárúbáwá èdè Arabic tó jẹ́ pé Japan ni wọ́n sọ ẹ máa gbọ́ bẹ̀ yẹn o. and he had read it unto them. tí wọ́n wá ń kà á fún wọn. unto Quraysh. fún àwọn Qurayshi. they would not have believed in it. wọn ò ní gbàgbọ́ tó jẹ́ pé àwọn Japan ni wọ́n sọ Quran kalẹ̀ fún wa jẹ́lédè Japan lọ́ọ́ fi kọ́ wọ́n wá kà fún àwọn Qurayshi pé ẹ̀yin ọmọ Qurayshi o ẹ̀yin ọmọ mọ̀lẹ́bí Muhammadu káwọn máa ka Japan chíńtọ́ntíńtọ́n àlá chíńtọ́ntín
wọ́n máa wé kí leléyìí eléyìí ò ṣe de wa wọn ò ní gbàgbọ́ wọ́n máa dànù pé láyéláyé òun ṣe tiwa ẹ tẹ̀síwájú. Because they did not believe in what was in their own language. Torí wọn gbàgbọ́ nínú nǹkan tó jẹ́ ti ìlú wọn gan. So how were they to believe in something which is in a different language? Báwo ló ṣe máa gbàgbọ́ nínú nǹkan tó jẹ́ pé pẹ̀lú èdè míì? Ẹ kí n kàlìjàlá Ellen. And had he recited it to them? Tí wọ́n kà á fún wọn, tí wọ́n bá kà á fún wọn. That is to the disbelievers of Mecca. Fún àwọn aláìgbàgbọ́ ti ìlú Mecca. They would not have believed in it. Wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀. Ṣé bóun là ń kà sí gbogbo ayé ń rí i? Lẹ́yìn bá ní ọba yín gbé ms ẹ bá fẹ́ kọ́ba yín gbé Arabic ẹ̀ sí ẹ kà kẹ̀dẹ̀ tú ẹ filẹ̀ Yorùbá lẹ̀ bí aṣọ̀pọ̀nà lọ ṣe ń lé yín ẹ má wàá polówó ẹ̀ fún wa ń bí ẹ kàn kan tá à ń sọ ń bí báyìí ni ẹ ṣe. mo fi èmi bá ní ká ṣe báyìí kò nídìí kí àfa yìí tú àyà. ìyá àrin ọ̀la tó bá ti ṣe ẹ má béèrè ẹ lè kàn já wọn ẹ má kàn bá wọn exchange wọ ẹ lè já wọn tó bá ti tí wọn bá ti lè kàn sọ̀rọ̀ tó fẹ́ sọ tó ti ń ta mọ́ gbá ta má wò. èmi bá ní ká ṣe báyìí ká béèrè lọ́wọ́ àfa yìí pé kí ló dé tí káyí bá fi fún. lákọ ni mo wà bàbá mi. bí ká béèrè lọ́wọ́ àfa pé kí ló dé tí káyí bá fi fún Mọ̀mọ́dún májèlé jẹ. báyìí wọn máa lọ yín fún ìyẹn wọn máa mú tàn oríṣiríṣi wa kọ́ yanjú ilé fún wa kí gbogbo ayé rí ayé àtàgbé síta iná ayé àìlọ́lọ́ wọn fẹ́ ṣàlàyé ẹ ṣé mi Mr. Akande. Àkàndé ò sí bẹ́ẹ̀ mọ́. wà ń bẹ́ẹ̀ tí mi kì í sọ̀rọ̀ ni. ẹ gbóhùn sókè ẹ mọ Quran tẹ̀ ń tú lọ. mo rò pé ẹ fún mi láyè láti sọ̀rọ̀ ni. a máa fún yín láyè àti sọ fún yín pé ẹ má dárúkọ irúnmọlẹ̀ wa kan àbóṣù. Mr. Akande Kùránì tẹ́ ń dìbẹ́ndì ilẹ̀ Lárúbáwá ló ti wá. That is number first. So in tí wọ́n sì kọ́ èdè Lárúbáwá ni wọ́n fi kọ́. ẹ wá máa gbọ́. ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi délẹ̀ fún yín ẹ jẹ́ kí mi délẹ̀ fún yín ẹ jẹ́ kí mi. So any defend tẹ́ bá fẹ́ mú wá níbẹ̀ à nídìí ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ lè mú ti wá kẹ́ má fi defend tiwọn. So make sense bó ti jẹ́ sí pé àwọn náà ò ní wálẹ̀ Yorùbá tí yín kán wá mú anything níbẹ̀. So ìdí nìyẹn tó fi já sí pé ẹ lè mú anything nílẹ̀ Yorùbá kẹ́ fẹ́ fi defend tó wà níbẹ̀. So tẹ́ bá fẹ́ defend ẹ mú nǹkan kan láti ibẹ̀ kẹ́ defend nǹkan tẹ́ fẹ́ defend. So bọ́rọ̀ yẹn ti lọ nìyẹn. ẹ lè lo Ibrahim Umar Abu Toyibu àbí kí lórúkọ ogun wọn ẹ lè lo Adam ẹ lè lo Awawu so ẹ lè lo Sahid ẹ lè lo Faruku. ṣe ti fún mi láàyè báyìí. wọ́n ti bá yín gbèsè ẹ lè ká ní Lárúbáwá ènìyàn. sẹ́rí kí n tó sọ̀rọ̀ ní bàǹtẹ̀ sọ̀rọ̀ ẹ rí wípé ẹ ti fún mi ní ẹ ti limit mo ti kọ mẹ́sàgì kan tẹ́lẹ̀ náà fún yín ẹ fún mi ní tí ń sọ ẹ tún wá limit ẹ ó túmọ̀ sí pé tẹ́ ẹ fẹ́ kí n máa sọ ẹni kí n máa sọ. ṣé ẹ mọ̀ pé kóòtù lẹ wà ní. fún yín ní nǹkan tẹ́ máa sọ a sọ pé ẹ má fi àpẹẹrẹ nípa àwọn nǹkan ilẹ̀ Yorùbá ẹ má fi ṣàpẹẹrẹ nǹkan tá a fẹ́ kẹ́ fún wa ní pé ẹ má gbọ́ nǹkan tá a fẹ́ kẹ́ fún wa ní pé kẹ́ mẹ́rin jáde nínú Quran àbádìí pé wọ́n rán Muhammadu sí wa bóyá nu tẹ̀sírì ni ẹ lè mú jáde sábàbù náà ẹ lè mú jáde káwọn náà dẹ̀ mú ti wá jáde nǹkan tá a sọ fún yín nìyẹn ní kẹ́ má sọ̀rọ̀ ẹ bá lọ gbé tọ́ra jáde kọ̀ọ̀kan wa kẹ́sí àti mú jáde pé wọ́n rán Muhammadu sí gbogbo ayé ẹ dẹ̀ ka ibi ìbàyẹn nǹkan tó kọ síbi pé ká ní wọ́n sọ Quran kalẹ̀. àwọn nǹkan tó rọ̀ mọ́ tẹ́ ẹ béèrè yìí ó pọ̀ ní tó jẹ́ kí n lọ sílẹ̀ Yorùbá ó ní wípé in every question. ẹ lè lọ sílẹ̀ Yorùbá mo ìtún sáǹdì lórí ẹ̀. no ní àwọn Yorùbá tẹ̀yìn ò nígbàgbọ́ nínú wọn kò nígbà tó wá dọ̀rọ̀ Muhammad ẹ farabalẹ̀ jáde ẹ ní sùúrù jáde àwọn Yorùbá tẹ̀yìn ò nígbàgbọ́ nínú àwọn àṣẹ́sọ̀ tiwọn bọ̀ nígbà tó wá di pé ẹ fẹ́ defend Muhammad ẹ wá ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tó dáa níbẹ̀ tẹ́ fẹ́ fi ṣàpèjúwe
èmi ò sọ pé tí mo fẹ́ sọ dá ń bẹ̀ o mo fẹ́ mú àlàyé wá lórí ẹ̀ ni o. ok ẹ tó rí nǹkan tí ò. ẹ máa gbọ́ tí ẹ lè fi ṣàpèjúwe ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ ń sìn tẹ bá fẹ́ ṣe àpèjúwe ẹ lè lọ lo Allah ní Saudi ẹ fi ṣàpèjúwe fún wa àmọ́ Allah àmọ́ ṣe gidi Allah ẹ lè fi ṣàpèjúwe ilẹ̀ Yorùbá ẹ filẹ̀ ẹ máa gbọ́ nǹkan tá a fẹ́ kẹ fún wa ni pé wọ́n rán Muhammadu sí gbogbo ayé nǹkan tá a fẹ́ nìyẹn ẹ kàn ń rojọ́ ni ẹ lẹ́rìí. olówó èkó àwọn èèyàn yín tí wọ́n ń ṣépè tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣé ẹ̀kọ́ ló yẹ ká kọ́ níbi èmi rò pé ẹ̀yàn àgbàlagbà tí wọ́n yẹn pè wà níbi. àwọn èèyàn ti yín ṣépè ju eléyìí lọ. ẹ má bínú ẹ má bínú. ó sì lọ ẹjọ next customer. yá àwọn la ẹ má bùn ẹjọ fi wọn lẹ ẹ má bùn ẹ jẹ́ ká máa bẹ́tò wa lọ ẹ fi wọn lẹ. ẹjọ ẹ má kò ní ìdí pé ẹ ń já wọn kò ní ìdí pé àwọn tó ń ṣépè ẹni àáfà tó wá yẹn àwọn tó ń ṣépè ìsàlẹ̀ ẹ ò nídìí láti wo ìsàlẹ̀ àwa tẹ́ ń bá sọ̀rọ̀ ni kẹ́ ẹ máa wò after all àwa tẹ́ ń bá sọ̀rọ̀ àwa ò ṣépè fún yín ṣe ẹ understand so ẹ fi àwọn tó ń ṣépè ìsàlẹ̀ ẹ fà àwọn yẹn lẹ̀ ṣe ẹ understand so ìyẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú kìnìún àwọn. wọn ló lo comment wọn lẹni tá a bá. ms ẹjẹ àtẹ̀síwájú bí wọ́n ṣe lè dáhùn bẹ̀yẹn ẹjẹ àtẹ̀síwájú ká lọ ká ibi tó ti sọ Quran kalẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ Mẹ́kà náà ni wọ́n sọ Quran kalẹ̀ fún mi rò bọ́ wọn lè ṣàlàyé láì dárúkọ àwọn kankan lẹ̀ Yorùbá àpèjúwe tẹ́ ẹ bá ti lè lo Allah nílẹ̀ Saudi ẹ má lo wọn kan lẹ̀ Yorùbá ms ẹjẹ ká tẹ̀síwájú Quran náà wọ́n sọ kalẹ̀ ní èdè Lárúbáwá fún àwọn ọmọ Lárúbáwá ẹjẹ máa bí tó lọ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tá a fẹ́ kọ́ wọ̀nyẹn wá mọ̀ nìyẹn pé Kùránì Allah Muhammadu Lárúbáwá ló ń bá wí àwọn Saudi. ẹ kàn fẹ́ ká mọ̀ ni kì í ṣe pé ẹ fẹ́ gbọ́ àìdíà tiwa. a fẹ́ gbọ́ ẹ̀yin ok ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde ẹ̀ lè sọ̀rọ̀ láì bú. èmi kọ́ ni mo ń yọra mi kúrò tí má ti fẹ́ sọ̀rọ̀. yíyọ kọ́ mò ń sọ ẹ sọ̀rọ̀ ẹ fi nǹkan lẹ̀ Yorùbá lẹ̀ ẹ̀yin lẹ̀ ṣe tán àwọn adẹ́fẹ́ tẹ̀sán ká máa bẹ́ẹ̀ wà lọ. ẹ jọ kẹ́nìbọ̀dì máa yọ wọn àfà a ti kàánú Kùránì bí ipe Muhammadu Allah Quran kò kan ibì kankan kọjá àwọn ìran Àràbù ẹdìyẹn mú so tẹ́ bá fẹ́ sọ tẹ́ bá fẹ́ nǹkan tó wà nù ìwé yìí la kà tó bá yẹ pé wọ́n á ṣe tú tí ó bá rí bẹ́ẹ̀ a ti gbé àyà yẹn wá pé kẹ́yìn náà kà kẹ́ ẹ tú ṣe understand at least àwọn tó tú àyà yìí síbẹ̀ Quran.com láti gbé wáyìí translation bíi 1 2 3 4 5 translation 5 ló wà níbí ẹ ò lè sọ nǹkan tó bá ti mú yín tẹ́ bá fi lè tú nǹkan kan tó yàtọ̀ sí translation kan 5 yìí àwọn èèyàn kan tó wà níbí àwọn tó wà níbí yìí kì í ṣàpọ̀dà ṣe gẹ̀ẹ́sì ibi táyé lajú dé yìí a lè copy any Arabic you paste it straight to Google ó máa gbé English translation wá fún wa so ẹ ò lè tú anything fún wa kẹ wá máa kàn máa sọ̀rọ̀ go kẹ wá máa sọ fún wa pé kọ́ọ̀mù ló wà. tí wọ́n bá ń sọ̀rọ̀ explanation there is something they call logic. Yorùbá ti mẹ́nu bà kì í ṣe pé mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ mo fẹ́ mú logic wá láti. ṣé logic ni ká lò báyìí. logic ni mo fẹ́ mú wá láti bẹ̀rẹ̀. ẹ máa gba ẹ lo logic láti Saudi ẹ lo logic láti Saudi tó bá jẹ́ ìyá àtẹ̀fẹ̀kẹ́ ló lẹ Yorùbá mọ́ ẹ lo logic láti Saudi. ibi ẹ lo logic láti Saudi. a gbé àyà Kùránì kan jáde ní ìsìn tó sọ fún wa wípé òun ti ṣàlàyé gbogbo nǹkan so kò sí knowledge kankan kò sí logic kankan. ok ms ẹgbẹ́ Quran 5:101 sí Quran tó sọ bẹ́ẹ̀. yà kò sí logic kankan tẹ́nì kankan tó fẹ́ mú wá tálùkù Quran ò ti ṣàlàyé rẹ̀. ẹ lo logic ilẹ̀ Lárúbáwá kò ń ṣe ilẹ̀ Yorùbá. nǹkan tẹ́bí náà ṣe fẹ́ fún wọn anything tẹ́ bá fẹ́ kà. ẹ jẹ́ ká mọ moderator èèyàn márùn-ún ló ń sọ̀rọ̀ at once. èèyàn márùn-ún kan ló ń bá yín sọ̀rọ̀ èèyàn márùn-ún sọ̀rọ̀. olówó Èkó tìbẹ́yìn ni moderator. èmi ò ṣe moderator bá èèyàn márùn-ún kan ló ń bá yín sọ̀rọ̀. ẹ mọ̀ nǹkan ẹ ká ṣe báyìí àáfà ó yá a ti gbé àyà yìí sí ẹ lu ẹ tú ẹ kà ká gbé wọn lágbáwá ìtura ms ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ń pa mike ẹ tú.
ms tó bá ti ń lọ lẹ Yorùbá ẹ máa dá wọn padà sí Saudi tó jẹ́ ní àwọn ọmọ Yorùbá mọ́ra wa ẹjọ́ àwọn ọmọ Yorùbá ní èyí sáwà ẹ̀sọ́ ọmọ Yorùbá báyìí. irọ́ ẹ̀ ṣe ọmọ Yorùbá ọmọ Saudi ni. èyí kan lẹ́fù mi certification fún ọmọ Yorùbá ní àmì ọmọ Yorùbá. so Mr. Akande it's okay ó yá ẹ̀ka àyà nǹkan tó kọ síbẹ̀ ní kẹ́ẹ̀ka kẹ́ẹ̀dẹ̀. ṣe rí àwọn nǹkan tó ti dàrú ti pọ̀ o ẹ̀jẹ̀ amúlẹ́yọ kọ̀ọ̀kan o. ẹ̀ka àyà ìsà. ibi tẹ́ ẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ṣe rí tí foundation bá ti wọ́ gbogbo tó bá wà lókè rẹ̀ wọ̀. ẹ̀ka àyà ẹ má lọ foundation kankan ẹ̀ka àyà tó wà ń bẹ̀ yẹn. ṣé nǹkan lè ní abẹ́ engineer ni. ẹ̀ka àyà yìí fi. Àkànbí ọlọ́ba ẹ ṣe sùúrù fún wa. ó yá ti ṣe kí ló ń bí yín ní gbogbo ìgbà kí ló dé náà. a ti ṣe sùúrù. ms ṣiṣẹ́ yín náà mi fẹ́ kí ẹ ká má dá sí i. ẹ má wọrí ms bá wọn sọ̀rọ̀. àfà àfẹ́ waste time ni àwọn èèyàn wa Naija ẹ̀wọ̀n mi data àwọn ló ń waste ẹjọ́ tó lọ yẹ ká ṣe kọ́mọ kóbó. أعوذ بالله من الشيطان الرجيم ولو نزلناه على بعض الأعجمين. tú padà gbé next one wá. phrase yẹn ò tí complete. tú eléyìí. phrase yẹn ò tí complete. ok. ẹgbẹ́ yìí tó jẹ́ complete arabiya wa tí ò sí English tó yẹ pé gbogbo ẹ̀ ó tẹ̀léra wọn so that ẹ lè get explanation yẹn dáadáa. ṣé lè èyí tẹ́ ẹ kà yín sí yìí kò ṣe tú báyìí. phrase yẹn ò tí complete. bóyá mo ti gbé jáde. ṣé ẹ rí i pé àwọn nǹkan kan ń bẹ tí mo fẹ́. wọ́n ti bá yín gbé jáde. kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá. ọ̀rọ̀ eléyìí sọgbọ́n Àkànbí. ẹ̀yin kọ́ ló ń bá wí kọ̀ọ̀kan rin ẹjọ́ ó yẹ ká. ẹjọ́ mi ìrìnà rí dáadáa láti bí o. wàláì mi ìrìnà. ọ̀yá mò ń bọ̀. ok. ẹ fa kíní ẹ sókè Ọbáṣọlá. ẹ bright ẹ fà sókè. ولو نزلناه على بعض الأعجمين فقراه عليهم ما كانوا به مؤمنين. ولو نزلناه على ọ̀rọ̀ kan ni wọ́n bá bọ̀ kan tó débi. tí ká mú látòkè wá ni. ẹ máa ṣàlàyé láti bẹ̀rẹ̀ náà. ó yá. ó ní walaw nazzalnahu ala ba'dil a'jamin. ó ní ọ̀rọ̀ kùránì wọ́n bá bọ̀. ó ní tó bá jẹ́ wípé kùránì yìí o a sọ̀kalẹ̀ fún àwọn tí wọn kì í ṣe lárúbáwá. faqra'ahu alayhi. àwọn tí wọn kì í ṣe lárúbáwá. mo gbọ́ yín. faqra'ahu alayhi ma kanu bihi mu'minin. tí wọ́n wá ń kà fún wọn. faqra'ahu alayhim tí wọ́n wá ń ka al-Qur'ani yìí fún wọn. ma kanu bihi mu'minin wọn à ní gbàgbọ́ o. ẹ ti túbà yẹn ṣẹgẹt wọ́n ní tí wọ́n bá sọ. ẹ jẹ́ ká máa complete ẹ fast tó kún sálẹ̀ bá ń sún mókè. kadhalika kíníkan ló wà bẹ́ẹ̀. kadhalika salakinahu fi qulubil mujrimin. kadhalika salakinahu fi qulubil mujrimin. ó ní báyìí àpèjúwe tán mú wá lókè wọn wá ní báyìí gẹ́lẹ́ ni la ṣe sínú ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. wọ́n á sọ pé torí pé àwọn èsì lárúbáwá àwọn ò ní gba Al-Qur'ani gbọ́. tí wọ́n kọ lárúbáwá síbẹ̀. wọ́n ní torí pé kì í ṣèdè àwọn ò ní gbà gbọ́. tẹ́ bá lókè ń bí nìsín walaw nazalnahu ala ba'dil a'jamina. faqra'ahu alayhim ma kanu bihi. faqra'ahu alayhim ma kanu bihi. ẹni sùúrù ẹ farabalẹ̀ ní sùúrù. faqra'ahu àti faqra'ahu. faqra'ahu faqra'ahu alayhim ma kanu bihi mu'minin. tí a wá ń kà fún wọn. fáàmù náà sábà ni. no. kí ni inú bẹ o. bóyá mo gbọ́ yín. fáà tó ṣáájú múnásábà ni fáà sábàbíyà ni wípé
torí wípé kì í ti ṣe lárúbáwá ni fàkọ́rá àhú tá a bá wá ń kà léyìn fún wọn mákánú bíi mùmíní wọn ní gbàgbọ́ wọ́n sọ pé kì í ṣèdè àwọn náà ń kà fáwọn àwọn ò lè gbàgbọ́ kàdáàlìkà ẹgbẹ́ wọ́pọ̀ lórí rẹ̀ kàdáàlìkà sàlákínáhù fi kulubil mujrimin ń tá a sọ yìí o àpèjúwe tá a mú wá sókè yìí o bẹ́ẹ̀ gẹ́lẹ́ la fi kó sínú ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. la yu'minuna bihi hatta yarawul adhabul alim wọn à ní gbàgbọ́ láéláé ó dijọ́ tí wọ́n bá tó rí ìyà lọ́jọ́ àlùkìyámà ìyà tó tóbi ni wọ́n tó wá máa gbà lọ́jọ́ náà. òkè ọ̀run mọ́sẹ̀ tí wọ́n lọ gbà pé òótọ́ aṣòótọ́ ni tí wọ́n ń sọ fáwọn. òkè ọ̀run ni mọ́sẹ̀ tí lọ máa gbà. so ní tó wà ń bí báyìí ó náà ní gẹ́gẹ́ bí ó ṣe lọ ó náà ní wípé tó bá jẹ́ sí wípé wọ́n sọ àlùkùránì kalẹ̀ ní àjàmí yìí ní èdè mi so àwọn lárúbáwò ò ní ṣe kíni wọn ò ní gbàgbọ́ torí wípé ọlá wípé ó jẹ́ èdè lárúbáwá ló jẹ́ kí wọ́n ṣe kíni ló jẹ́ kí wọ́n gbàgbọ́ ìdí nìyẹn tó fi já sí pé wọ́n lè gba báíbù gbọ́ wọn àdẹ lè gba nǹkan míì tó bá ń bẹ́ẹ̀ wọn lè gbàgbọ́. ẹ dákun ẹ farabalẹ̀ o wàláwò nàzàl ẹgbọ́n tí mo tú dáadáa o ní tí mo sọ ti yàtọ̀ sí mẹ́sàn. bó ṣe tú náà bá ṣe tú bá kankan náà lásìjọ tú. ẹjọ Báṣọlá ẹ má bínú ẹjọ àfà alákọ̀ọ́kọ́ àti kejì tẹ́rọ́kọ́ tú tí Allah sọ wípé tí ó bá jẹ́ pé a sọ àlùkùránì yìí kalẹ̀ fún yín ní èdè míì yàtọ̀ sí èdè lárúbáwá wọn ò ní ìgbàgbọ́ àbí bàbá bẹ́ẹ̀ni. so vaasi yẹn lèmi fẹ́ kọ́kọ́ bá yín treat tó bá yẹ pé a sọ àlùkùránì yìí kalẹ̀ ṣe mọ̀ pé àwọn ará Mẹ́kà ni wọ́n ń bá wí o kò kan anybody o ló fi jẹ́ pé torí pé èdè tó ń sọ nìyẹn kò kan ọmọ Yorùbá kò kan ọmọ Japanese kò kan ọmọ Portuguese kò kan anybody ẹ máa gbọ́ mi yé o ó wá ń sọ fún Muhammadu ń sọ fún wọn pé Jubril ń sọ fún àwọn ará Mẹ́kà. tí mo sọ ti yàtọ̀ sí ń tẹ́ ẹ wúlò. nǹkan tó wà nù Kúránì lájọ ń tú báyìí lájọ ń fọ́ sí wẹ́wẹ́ sà ẹ ṣe sùúrù òun lájọ nǹkan tẹ́ ẹ sọ náà lájọ ń fọ́ sí wẹ́wẹ́. ìtumọ̀ tèmi sọ fún yín ó ti yàtọ̀ sí ìtumọ̀ sẹ́yìn mú wa o. ìtumọ̀ nǹkan tó wà nù Kúránì làwa mú jáde fún yín o. ìtumọ̀ nǹkan tó wà nù Kúránì làwa tẹ̀lé kì í ṣe ìtumọ̀ tẹ́yìn fẹ́ fún. ms ẹ má bínú ms ẹ mọ kọ́ tó ń sọ ń sìn ṣé mo pa tẹ̀síìrì kó má jẹ́ ìyẹn lọ́ fẹ́ máa switch ń sìn pé nǹkan tó wọn kàn ní Kùránì yàtọ̀ sí nǹkan tá a kà so ẹ bá ń bá wọn lọ ẹ máa tẹ́ láti máa gbé àwọn ọmọ fẹ́ máa tí ẹ ṣe sùúrù Mr. èmi kọ́ ni ń sọ fún yín. bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin kọ́ lè máa sọ fún mi torí pé Kùránì yìí àwọn tó ní wọ́n ti tú u síbẹ̀ tẹ̀fsírì àwọn tó gbọ́ àgbọ́yé àwọn wo ló tú. tó ẹ ṣe sùúrù ẹ gbọ́ mi yé àwọn tó jẹ́ skọ́là ẹ̀sìn yìí wọ́n ti tú u síbẹ̀ tán jẹ́ ọmọ lárúbáwá kò kí ń ṣẹ̀yìn lẹ́ máa wá sọ fún mi wípé nǹkan báyìí ló túmọ̀ sí ṣé nǹkan tí mo sọ yé yín náà Kúránì yìí pẹ̀lú tẹ̀fsírì ẹ̀ ó ń sọ wípé. ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n mú pọ́ìntì kan wá ń bẹ̀ wọ́n pẹ̀ tó lọ ẹ jẹ́ kí n délẹ̀ báyìí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín nípa tẹ̀fsírì. ẹ ṣe kí ló tún wà ṣẹlẹ̀ nípa ẹ dákun torí ọlọ́ ẹ jẹ́ kí n kó ṣàlàyé nǹkan fún yín ná. kí ló ṣẹlẹ̀ nípa tẹ̀fsírì. sẹ́yìn ní tẹ̀fsírì tẹ̀ ń sọ pẹ̀lú ògùn ọlọ́ Jàlálánì tẹ kọ̀ látẹ kàlẹ́ kan mo ní Jàlálánì tẹ kàlẹ́ kan mo ní. sẹ́yìn ní tẹ̀fsírì tọ̀dọ̀ tí yín tẹ ok Jàlálì yẹn ṣé kò correct àbí. ṣé Jàlálì yẹn mo fẹ́ ṣàlàyé nǹkan fún yín lórí tẹ̀fsírì. mo bí ẹ kọ́kọ́ dá mi náà ṣé Jàlálì ń ta kà yẹn ṣé kò correct. kí ló dé sọ pé kò correct ó correct. ṣebí Jàlálì náà ni mo wá ń sọ yìí ó wá ní nǹkan tẹ́yìn tí wọ́n á sọ fún mi. àmọ́ mo fẹ́. ọyẹ ẹgbẹ́ tọ̀dọ̀ tí ń sílẹ̀ ms. you cannot add anything ẹ ò lè add anything to it. bàbá yìí kàn wá distract wa ni o. ẹ lè sọ tẹ̀rí ẹ máa gbọ́ inú mi dùn pé ẹ farabalẹ̀
ó wà yẹ kẹ́ ẹ farabalẹ̀ gbálàyé mi dáadáa. ẹgbọ́n mi Mr. Akànjẹ́ ṣe sùúrù kẹgbọ́n mi èyí mo mute yín ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ tẹ̀fsírì ni mo ń gbé wáyìí nǹkan tó wà nù áyà yẹn òun ni tẹ̀fsírì ṣàlàyé yìí Jalalain mo fẹ́ kà ó ní for had we revealed it to non-Arab tí a bá jẹ́ pa ti ṣe àfihàn Kùránì yìí ní fún àwọn tí kò kì í ṣe Arabu any other person tí ò kì í ṣe Arabu bóyá àwọn tó ń sọ French for example nígbè wọ́n wá gbé okay ká sọ pé Chinese kí n lo Chinese as an example wọ́n reveal the Quran wọ́n ṣàfihàn ẹ̀ ní Chinese ó wá ní kí n lọ gbé next one wá o tó bá yẹ pa ti sọ kalẹ̀ ní èdè mi yàtọ̀ sí èdè Arabu to non anybody non-Arabs kí ló tẹ̀lé ó wá ní and had he recited it to them ó wá ń sọ fún àwọn ìran Kùrẹ́ṣì àwọn ará Mẹ́kà ó kàn sọ fún wọn chon tó ń kà fún wọn to the disbelievers of Mecca fún àwọn tí wọ́n ti ṣìnà tó àwọn ará Mecca ẹni pé kò kàn wà kò sọ pé disbelievers of the world ó là síbẹ̀ of Mecca àwọn ará Mecca ni kò kàn any other person ó wá ń ṣàlàyé fún wọn ẹ jẹ́ pé àwọn disbelievers of Mecca èdè wo náà gbọ́ èdè Arabic ni wọ́n gbọ́ mo wá ń sọ fún wọn pé chin wọn á máa wọ pé kí ló ń ṣẹlẹ̀. nínú àyà Quran tá a kà tí wọ́n fi Mecca síbẹ̀. ṣé bí àlàyé ni Jalalain ní ṣe sẹ́yìn kí ló tẹ̀fsírì ni tẹ̀fsírì ló máa ń ṣàlàyé àyà sẹ́yìn kí ló tẹ̀fsírì ni tí wọn ò bá fi Mẹ́kà sí sẹ́yìn kí ló tẹ̀fsírì Mr. Akande Ọbáṣọlá ẹ̀sẹ̀ hold on Mr. Akande káàzùn pé wọn ò fi tẹ̀fsírì sí káàzùn pé wọn ò kọ Mẹ́kà sínú tẹ̀fsírì nígbà tí Muhammadu ń gba àyà ibo ni Muhammadu wà àwọn wo ni ó ń reveal àyà àwọn wo ló ń bá sọ̀rọ̀ ṣé àwọn ará Abẹ́òkúta ló ń bá sọ̀rọ̀ ni ṣé àwọn ará Ṣàgámù ló ń bá sọ̀rọ̀ ni ṣé àwọn ará Chinese ló ń bá sọ̀rọ̀ ni ṣé báwọn ọmọ ìlú àwọn ará Kùrẹ́ṣì àwọn ará Mẹ́kà ló ń bá sọ̀rọ̀ báwo ló ṣe kọ́ any other person Kùránì yìí ti sọ̀rọ̀ tán already fún ara ẹ̀ mi ò ní rán òjíṣẹ́ kankan sí yín àyàfi tó máa sọ èdè ẹnu yín apart from Muhammad pé ó jẹ́ messenger fún wọn ní ìlú Mẹ́kà ṣé wọ́n ti àwọn ará Mẹ́kà ṣé wọ́n ti fìgbà kan ní any messenger rí ni wọn ò ní any messenger rí náà báwo ni messenger tó wá jẹ́ ti ìlú Mẹ́kà tó dẹ̀ yẹ pé every other person ló ti ní messenger ní èdè wọn ẹ ṣe máa wá sọ pé ti ìlú Mẹ́kà yẹn tí wọ́n rán sí Mẹ́kà yẹn òun náà ni wọ́n tún wá rán sí gbogbo ayé wọn ò ṣe rán dọ̀dọ̀ tèmi èyí tó sọ èdè tèmi sí gbogbo ayé this is common sense àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ kan hàn kì í ṣòmùgọ̀ náà ó ń láyé wa Jalalain ó ń láyé wa. ṣe rò pé tó bá jẹ́ pé òmùgọ̀ ló ń bẹ́ ń bí èmi ó join life yìí ni. òun náà ni mo ṣe sọ fún Jalalain ṣàlàyé fún wa pé ibi ta ló máa wá ṣàlàyé fún àwọn disbelievers Mẹ́kà ó ní wọn ò ní gbàgbọ́ wọn á wò pé what are you telling me kí ló ń sọ yìí nígbà torí pé nǹkan tó ti ẹ̀ wá ní èdè tiwọn gan wọn ò tí gbàgbọ́ káṣẹ́ wàá ń sọ nǹkan tó wá ní èdè míì tó yàtọ̀ sí èdè wọn. This verse is very clear. Now, you now brought a Quran, an Arabic Quran, to someone like me, tí mò ń sọ èdè Yorùbá. You now want me to believe in it. All the ẹ ṣe sùúrù. Àyà kẹta tó tẹ̀lé o. Ẹ wá kan tó sọ nípa rẹ̀. Àyà méjì yìí mò ń bá yín tú. Tá a bá máa compliment méjì yẹn. Ẹ farabalẹ̀ nínú àyà méjèèjì tá a mú wá full stop ti wà ń bẹ̀. A máa bọ́ sí àyà kẹta tẹ́tún fẹ́ ṣàlàyé yìí àyà kẹta yẹn tún lè gbé wa lọ sí àyà kẹrin so mò ń bá yín tú àyà eléyìí ẹ ò lè sọ fún mi pé tí mo jẹ́ ọmọ Yorùbá yìí tí Olódùmarè dá mi pẹ̀lú èdè Yorùbá yìí á wá sọ fún mi wípé Ọlọ́run máa wá sọ fún mi wípé ó ṣẹ̀ṣẹ̀ máa ń gbé kinní kan bọ òpó kinní yẹn kò kí ń ṣèdè ẹ o ó ṣẹ̀ṣẹ̀ máa lọ kọ́ èdè yẹn ni o èmi fún ara mi máa sọ fún Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run yẹn orí ẹ̀ ò pé ṣe understand because you as a common bẹ́ẹ̀ nǹkan ṣe wáyé as a parent ẹ ò lè bí ọmọ márùn kó máa sọ èdè different èdè márùn ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ bí àwọn ọmọ márùn ẹ gbọ́ gbogbo èdè márùn ẹ wá ń sọ fún àwọn ọmọ mẹ́rin bẹ́ẹ̀ pé ẹ̀yin mẹ́rin yìí tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi èdè ọmọ karùn-ún lẹ máa lọ kọ́ lẹ máa wá fi bá mi sọ̀rọ̀ ẹ ti àbòsíbọ̀ nìyẹn now this is common sense. ṣé ti fún mi láyè kí n sọ̀rọ̀ báyìí.
tẹ bá máa sọ̀rọ̀ kẹ lo lọ́jíìkì o kẹ àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ ń bí wọn kì í ṣòponú wọn. èmi ló ponú èmi gángan ò ponú fúnra lára mi mo mọ. ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ ká fà sọ̀rọ̀ náà. àwọn táwa ń bí bàrà ṣe Sulemanu Faruq o. ta ló pe bòròrò wá. ta ni bòròrò ọ̀hún. ìdílé ọjọ́ bòròrò. ẹ jẹ́ fi wọn láfa ẹgbọ́n sókè ẹgbọ́n sókè. ṣé ẹ ń gbọ́ mi báyìí. hello. gbọ́ yín àfa mo ń gbọ́ yín. ṣe rí inú mi dùn pẹ̀lú aláyè tẹ́ ẹ ṣe yìí o ẹni tó bá fààyè lẹ̀ fún àlàyé mo mọ̀ pé ẹ lè gba tí mò ń sọ o èmi náà sì lè gba tẹ́ ẹ sọ ṣùgbọ́n àjọsọ àwọn àlàyé débì kan tí àjọ láìdí àwọn pé òkè ń tẹ́ni ìfẹ́ sọ̀rọ̀ òkè ń tẹ́ni ìfẹ́ sọ̀rọ̀ ṣe rí tá a bá mú àyà láàrin ìtumọ̀ rẹ̀ lè má délẹ̀ o ẹ lè má ti understand tí wọ́n ń sọ níbẹ̀ àkọ́kọ́ nù mo rò pé tí mo sọ ó ti yé gbogbo yín ó láàká ẹ̀ ní gbogbo yín ó ti yé yín báwọn. ẹ̀kejì ni pé tá a bá ń tú èdè kan sí èdè míì nínú kítumọ̀ rẹ̀ ò kún kó lé tàbí kó dínkù. náà Mr. Akande mo like nǹkan tẹ́ sọ yẹn torí ẹ̀ ló fi jẹ́ wípé oníkálukú Ọlọ́run máa rán èdè ó máa rán òjíṣẹ́ sí wọn ní èdè wọn torí wípé tẹ́ bá ń tú èdè kan sí kan àwọn èdè yẹn máa lose strength àwọn nǹkan kan máa kúrò ńbẹ̀ èdè yẹn lè ó lè dín tá a bá ti ń tú sí kan nítorí ìdí èyí lọ́lọ́run ṣe wí pé ẹ̀yin tí mo dá yìí mo ti fún yín ní oríṣiríṣi èdè mo dá yín ní oríṣiríṣi ẹ̀yà bẹ́ẹ̀ náà ni mo dá yín ní oríṣiríṣi àwọ̀ oúnjẹ tẹ́ ń jẹ gbogbo yín ó yàtọ̀ ọ̀tọ̀ máa ṣe kí ni o máa tún fún yín ní oríṣiríṣi àṣà oníkálukú so ọ̀nà tí gbogbo yín máa fi bá mi sọ̀rọ̀ máa tún fún yín Ọlọ́run tó dá mi ní dúdú tó dá wọn kan ní funfun irun mi yàtọ̀ sí irun àràbù imú mi ó yàtọ̀ sí imú àràbù oúnjẹ tí n bá gbé sẹ̀mó ẹ̀bà lẹ̀ báyìí tàbá má là dúdú tí mò ń wé ẹ jẹ́ kí n délé sà ẹ ṣe sùúrù orúkọ tí mò ń jẹ́ gan ó yàtọ̀ sí orúkọ àràbù ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ní wá orúkọ ẹ lè jẹ́ Fúlàní kẹ́ máa Jákàndé náà ẹ lè jẹ́ Fúlàní kẹ́ máa sọ Yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ ṣe sùúrù Mr. Akande kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí ìran Fúlàní ó máa jà fún Islam ó máa gbè fún Islam torí pé wọ́n ti Islam yẹn gbà wọ́n láyè láti penetrate láti jagun láti lè conquer everywhere tí wọ́n bá lọ now tó bá fẹ́ dominate ìlú kan tó fẹ́ conquer àwọn Islam náà máa gbélé wọn lọ́wọ́ the same thing tí wọ́n ṣe ní ilẹ̀ Haúsá the same thing tí wọ́n ṣe so the same wọ́n fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá àti gbọ́n. ṣe é fún mi láàyè kí n ṣàlàyé nǹkan kan. èdè wa wọ́n ń jórúkọ. nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ yín ò dáa. Bólé ẹ bá wa pa wá tán. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ MS lọ́dọ̀ yìí. MS ẹ kó lẹ́gbẹ̀ẹ́ àwọn àdìsí yẹn. Nẹ́tíwọ̀kì mi kẹ̀ báyìí nǹkan. ẹ kó lẹ́gbẹ̀ẹ́ àwọn àdìsí yẹn. MS ẹ̀sùn ẹ ti àwọn àdìsí yẹn sẹ́gbẹ̀ẹ́ ó dàpọ̀ àwọn ọlọ́run kó. abẹ́ ti súnmọ́ mọ́sálásí ni. ìbátan ti ẹ̀gbẹ́ àdọ́mọ́yẹ́gì mọ́sálásí ló súnmọ́ o. báyìí nǹkan ṣó ti wà ókè. ó ti wà ókè. mo discover pé dàbí ibi tí wọ́n fi mí sí ṣáàjì ibi tí mo wà lókè yẹn èèyàn kan mi mọ ibi tí wọ́n ti rí kùrán yẹn mo ti jù sínú tọ́ílẹ̀tì ṣá kùrán kan ló ń disturb yẹn. àdìsí àti kùrán yẹn ni. bí mo ṣe ń sọ lọ Ọlọ́run tó dá wa ní oríṣiríṣi ẹ̀yà ó ti fún ní kálukú ní tiẹ̀ àbòsí ni Ọlọ́run ò dẹ̀ kí ń ṣàbòsí àbòsí ni kí Ọlọ́run yẹn tún wá ṣe sọ wípé tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ o èdè ìwé tí mo sọ kalẹ̀ fún àwọn àràbù àwọn tó máa tí wọn kì í wẹ̀ ìwé tí mo sọ kalẹ̀ fún wọn wọn ní kẹ́ ẹ lọ máa kà ó kẹ́ ẹ máa fi bá mi sọ̀rọ̀ ìwé yẹn ló máa tọ́ yín sọ́nà o tẹ́ ẹ bá tún fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ní láti kọrí sí ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ àwọn àràbù yẹn o ilẹ̀ tọ̀dọ̀ tí yín tó jẹ́lẹ̀ ọlọ́ràá tí mo dá yín sí yẹn o ilẹ̀ yẹn ò dá o kò mọ́ o ibì kan
no this is common sense ọlọ́run ò ń ṣe ọlọ́run